أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا يليق بنعمه وكرمه وآلائه علينا، والصلاة والسلام على حبيبه المصطفى محمد الرسول الأمين الذي بلغ رسالة ربه وأدى أمانته ونصح الأمة وجاهد في الله حق جهاده، عليه أفضل صلاة ربه وأتم تسليمه، وعلى كل من سار على نهجه واتبع هداه إلى يوم الدين. أما بعد، مكي ببعين ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, gbẹ̀yìn ọmọ ìyá mi nínú títọ́, gbẹ̀yìn ọmọ ìyá mi nínú mọ̀nà Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run àtòrí rẹ̀ tí ò ní tán láíláí, orí àjẹǹjẹ tán, èyí tí á jẹkù fọ́mọ táwọn ọmọ náà jẹkù fáwọn ọmọ ọmọ, tí ò ní tán lórí àrọmọdọ́mọ, kọ́mọ́ṣà máa bá dúdú wa. Ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run àti ìtọ́sọ́nà Ọlọ́run kọ́lọ́mọ fi wọ́n èmi àti yín. Àtúnṣe dé bá ṣe máa dé, tí a máa mú wá sí ti gbọ́ ara wa ìdánilẹ́kọ̀ọ́ àti òye èyí tí àfáà wa àgbà al-Imam Al-Ghazzali tí ń kọ́ wa nípasẹ̀ bó ló ṣe yẹ ká ṣayé wa dúdú lọ́kọláya, ẹni tó ti wà ń bẹ̀ àtẹni tó fẹ́ wọ bẹ̀, àwọn ẹ̀kọ́ ẹ̀sìn, ẹ̀kọ́ Islam, ẹ̀kọ́ ìgbàgbọ́ tó yẹ kí gbogbo ọkọ àti ìyàwó ká dì mẹ́rù wa, kí ilé wa kó bá dùn, kó bá tòrò, kó bá lárinrin. Ẹ ní gbàgbé pé bí tá ti sinmi, òun ni àwọn ẹ̀kọ́ tí Imam Al-Ghazzali ní ó ṣe kókó kí ọkùnrin ó wò kó tó mú obìnrin, kí obìnrin náà ó wò kó tó mú ọkùnrin. Ó sọ̀kalẹ̀ rẹ̀, àwa náà bá àlàyé náà dé ibi tí ó lápẹẹrẹ, làwa bára wa ládéhùn pé ní ọ̀sẹ̀ tòní pẹ̀lú ògo Ọlọ́run, èyí tá máa fi ṣíde ọ̀rọ̀ tá máa fi bẹ̀rẹ̀, òun ni ọ̀rọ̀ nípa ìran kan nínú ọ̀nà tá ń gbé márìjì gbà, èyí tí gbogbo wa sábà máa ní bùkátà sí fún ìdí kan sí ìdí kejì láwọn àwùjọ tí a ti bára wa. Marriage institution ni tí ìjọba ò gbọdọ̀ má bá wa dá sí, nítorí tó bá yíwọ́, tí dispute bá ṣẹlẹ̀, ọkọ àti ìyàwó ò gbọ́ra wọn yé, àbí nítorí àwọn ẹ̀tọ́ tá a fẹ́ exchange láàrin ara wa, ẹ̀tọ́ ìyàwó lọ́dọ̀ ọkọ, ẹ̀tọ́ ọkọ lọ́dọ̀ ìyàwó, àbí ìyàwó sípò padà, ọkọ ò sí láyé mọ́, bó la ṣe pín property tí ò fi ní dìjà. Dúdú wọn bá ti lè dìjà, tó bá ti lè dìjẹ̀bẹ̀, tó lè di wàhálà, yóò wùn ìjọba láti dá sí nípasẹ̀ òfin. Bákan náà, àwọn ẹ̀tọ́ a máa wà fún pé ẹni bá ti níyàwó la fẹ́ kó entitled sí nǹkan báyìí, ẹni bá ti lọ́kọ la fẹ́ fún nírú ẹ̀tọ́ báyìí àti irú treatment báyìí láwùjọ. So tí ó mọ bùkátà sí kárí ìjọba tí ó mọ jẹ́rìí wípé lágbájá àti lágbájá lọ́kọ àti ìyàwó ara wọn. So ìyẹn fakọ́ sí pé marriage ó ti kúrò ní tàtijọ́ wípé ẹ jẹ́ á kàn bára wa pàdé, ká nífẹ̀ẹ́ ara wa, ká dẹ̀ lọ so igi bàbá ti fẹ́ so. Ìjọba àpapọ̀ náà ní láti jẹ́rìí sí pé lábẹ́ òfin ìlú yìí o, a recognize ta lágbájá àti tàmọ̀dù gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ara wọn. So ó bí kí registration máa wà fún marriage. Bẹ́ẹ̀bà travel tí wọ́n fi mọ ìdánimọ̀ pé lóòtítọ́ ni pé lọ́kọláya ni wọ́n, lóòtítọ́ ni pé tá a bá fẹ́ pínpín ẹni ìyàwó rẹ̀ ní lágbájá yìí, àfi kí certification wà, ká ní ìwé ẹ̀rí tí yóò ṣe gbára lé. Kò sí sẹ́ni tí kálukú máa ń fẹ́ gbára lé dàbí ìjọba, torí ìjọba la máa ń fọkàn sí pé kò ní corrupt. Tí ìjọba bá certify tó bá lóhun jẹ́rìí sí nǹkan, àgbà pé nǹkan wọn ò tọ́ ni. Ìyẹn ló bí ká máa register marriage. Ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ìlú tí ó jọra, òun ni kálukú ń gbé ọ̀rọ̀ registration marriage gbà. A fẹ́ fojú Islam wò, èwo ni ó bá Islam mú bẹ̀, kí ni ó bá Islam mú bẹ̀, kí ló yẹ ká ṣọ́ra fún bẹ̀ tí a bá fẹ́ lọ register marriage.
òfin ìlú kọ̀ọ̀kan jọra wọn. Marriage usually a máa register rẹ̀ lábẹ́ ìtànpé ní civil law, òfin aráàlú, òfin ṣe àti má ṣe tí ń jẹ́ civil law nù. Abẹ́ rẹ̀ ní ètò àfẹ́yàwó àlọ́kọ, lábẹ́ rẹ̀ ni wọ́n ti máa register dúró nǹkan bẹ́ẹ̀ tí Lárúbáwá ń pè ní azawajul madani. Court marriage náà ni ìbúta lè fi ṣàlàyé rẹ̀ tí yóò yẹ kálukú. Níbàámu pẹ̀lú òfin Nàìjíríà, láti register marriage tí a bá ti register bóyá lọ́ndà civil law wa ni àbí ká sọ pé register rẹ̀ lọ́ndà customary law nígbà míì ní ìtànpé ní customary marriage, kò ní fi bẹ́ẹ̀ sí recognition fún ní ìlú tàbá ní tender ìpé proof ipò ti marry, certificate tó mú wá a lè mọ́ kà sí àti ẹ̀ lè mọ́ lè bójú wò nígbàtí kò bá tí nírú recognition àbí certification tí à ń sọ yìí. So ó bùkátà sí pé kíkálùkù ọmọ nídìí àti register marriage yẹn. But registration òfin tí ìjọba Nàìjíríà gbé kalẹ̀ láti lè mọ́ bá wa dá sí ètò àfẹ́ra wa tí kò fi ní mọ́ di ìjà kílẹ̀ tọ́ tíyàwó ní lọ́dọ̀ ọkọ kílẹ̀ tọ́ tọkọ ní lọ́dọ̀ ìyàwó. Òfin yẹn fara mọ́ fún wa gẹ́gẹ́ bí Article 12 of Human Rights Act, Article 12 under rẹ̀ ó allow fún èyíkéyìí nínú ọkùnrin ní Nàìjíríà, èyíkéyìí fún obìnrin ní Nàìjíríà láti choose ẹni tó bá wùn láti fẹ́, torí wọ́n rí ní fundamental human rights fún ọkùnrin fún obìnrin láti select ẹni tó bá wùn. Ṣé ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a ti ń kábọ̀ wá tẹ́ ẹ̀ bá gbàgbé ní àwọn òfin àti májẹ̀mú tí Islam lélẹ̀ ń tiẹ̀ kọ̀ọ̀kan tú wálẹ̀ lódindi bẹ́ẹ̀, aṣọ àwọn tí ọ̀tọ̀ kí wọ́n fẹ́ aka list wọn tó gún gbẹ̀nàgbẹ̀nà lérí prógámù tá à ń ṣe yìí náà. Kò tọ́ kí èèyàn fẹ́ rú obìnrin báyìí, kò tọ́ kí èèyàn fẹ́ rú ọkùnrin báyìí. Òfin Nàìjíríà ò ní bá wa wò ó, kò sẹ́ni tó lè fẹ́ ni. Ẹ̀tọ́ bá ti jẹ́ ni tóun náà ti reach puberty age o, tó ti wọ age of 18 o, tó ti mature o nínú òfin Nàìjíríà, kò bá jẹ́ Kìrìsìtẹ́nì, ìwọ Mùsùlùmí lè fẹ́. Ìwọ Mùsùlùmí lóbìnrin o lè fẹ́ ni tó bá wùn ọ́, ó bá fẹ́ Mùsùlùmí, ó bá fẹ́, o ò lè discriminate lórí ẹ̀sìn, o ò lè discriminate lórí àṣà. Tí Ìsìláàmù dẹ̀ ṣòfin fóbìnrin ipò ṣe èèwọ̀ fún láti fẹ́ ẹlẹ́sìn mìíràn lọ́kùnrin, ó ṣe èèwọ̀ fún ọkùnrin Mùsùlùmí láti fẹ́ olóòṣà lóbìnrin, ó lè fẹ́ ẹni tó bá jẹ́ ọmọlẹ́yìn Ànábì Ìsá alayhi salatu wassalam. So òfin Nàìjíríà ò ní bá wa wò to this extent, ó tú gbogbo kálukú lẹ̀. Níbẹ̀ ni tá ń pè ní court marriage lẹ́tì mọ́ kíyèsí àwọn ibi tí ń forí gbá Ìsìláàmù bọ̀ wá. Ìkànnì alẹ́ síra wa yẹn. So ó tú kálukú lẹ̀ pé ẹ̀fẹ́ ni tó bá wùn yín lọ́kọ, ẹ̀fẹ́ ni tó bá wùn yín láya, regardless ẹ̀sìn tí kálukú bá ń ṣe. Ẹlẹ́kejì ni pé ǹjẹ́ tá bá fẹ́ marry lọ́ndà court marriage azawajul madani, èyí tí court ó bá wa dá sí, ǹjẹ́ bàbá ìyàwó gẹ́gẹ́ bá wa ṣe sọ nígbà tá à ń sọ àwọn májẹ̀mú tó gbọdọ̀ pé síbi orígun marriage, ǹjẹ́ bàbá ìyàwó nítumọ̀ ńbẹ̀? Ní àwọn jurisdiction míì, àwọn ìlú mìíràn, òfin ìlú wọn kò béèrè fún bàbá ìyàwó rárá. Kí ni bàbá ìyàwó ń bọ̀ wá ṣe? Ṣùgbọ́n yẹn ti dàgbà, ó ti wọ 18, bá ti wọ 18 ó ti mọ tó fẹ́ fa yíya rẹ̀ ṣe, ilẹ̀ wá bàbá ìyàwó kan káàkiri sí. Ní bá ti wọ 18 àwọn gbà pé ó ti dòmìnira rẹ̀, ẹnìkan kọ́ ló ní ẹnìkan mọ́. So tí kò sínú òfin wọn bẹ́ẹ̀ pé bàbá ìyàwó consent ẹ̀ wá required, ìfọwọ́sí rẹ̀ ń pé wá nítumọ̀, àgbà pé ó nítumọ̀ kankan. So bẹ́ẹ̀ náà dẹ̀ ni lọ́ndà wọ́n ṣe ń pè court marriage wa ní Nàìjíríà, obìnrin tó bá ti above 21, kò dá mi lójú àmọ́ kí n sọ pé mo ní 80% assurance pé obìnrin tó bá ti above 21 lọ sókè bẹ́ẹ̀ kò bùkátà sí ìyọ̀ǹda bàbá rẹ̀ kí wọ́n tó register marriage fún. Ṣé tún sí rí ipò tún sí forí gbá sí.
òfin Islam tẹ́ bá gbàgbé tá sọ fúnra wa ní pé tó bá jóbìnrin tí ò tí lọ́kọ rí dandan ni kí bàbá ìyàwó àbí ẹni tó bá wà nípò bàbá ìyàwó tá láwọn tá ti sọ fúnra wa àwọn tó lè wà nípò yẹn wọ́n láti fọwọ́ sí kó tó má kí marriage ẹ̀ tó valid. tó bá jóbìnrin tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ tó ti di adélébọ̀ ibẹ̀ làròyé wà díẹ̀ láwùjọ àwọn aláàfáà wa ọ̀pọ̀lọpọ̀ wọn sì lọ bí pé àní dandan náà tún níṣẹ́ kí bàbá ìyàwó fọwọ́ sí bí bàbá ìyàwó ò bá fọwọ́ sí marriage rẹ̀ valid ibi tọ́pọ̀lọpọ̀ àfáà Islam lọ́nu kódà níbi tí kéèsì ẹni tí ó ti lọ́kọ rí tẹ́lẹ̀ òfin ò bá wa gbélé yẹ̀wò so anybody tó bá ti lóhun fẹ́ marry ó ti tójú bọ́ náà nìyẹn nígbà tó bá ti pé èjì tí wọ́n ń béèrè fún òfin ò ní bá wa gbé yẹ̀wò májẹ̀mú pàtàkì nínú àwọn májẹ̀mú marriage nínú Islam tí à ń pè ní al-mahar dáórì owó orí tí ọkùnrin ní láti san fóbìnrin nígbà tí èṣe pọ̀ ọ̀fẹ́ ra ẹrú àwọn ohun kékeré ọ̀fẹ́ rà ní àbí kí ni ìtumọ̀ eléyìí hàn so wọ́n fún láàyè tó wà significant lọ́ndà court marriage so láàfin gbogbo kí ní ilẹ̀ fi mọ̀ pé court marriage kò tó láti sọ pé yẹn ti marry nínú Islam sọ́kọ àtìyàwó ní wọ́n ní bẹ́ẹ̀ ni kílẹ̀ yìí ṣẹ́ só igi wọ́n ní àwọn kódà kóòtù àwọn ọ̀dọ̀ rẹ́jísítà rẹ̀ ń kóòtù àwọn àtún wọn bíi pé yàrá yìí tẹ́ lọ́ọ́ ṣe yẹn exercise lásán ni nínú Islam ṣẹ́ só igi fún yín láti dẹ̀tọ́ ara yín halali ara yín ẹ ní láti so igi tí Islam ń béèrè fún court marriage pẹ̀lú gbogbo táǹkà alẹ̀ yìí kì í ṣe igi tí Islam ń béèrè fún nìyẹn. nínú tuntun bẹ́ẹ̀ ni pé à ń sọ àwọn tí ò lè fẹ́ra wọn tó ṣèwọ̀ fún wọn àbí tó ṣèwọ̀ fọkùnrin láti fẹ́ tó ṣèwọ̀ fóbìnrin láti fẹ́ a sọ pé ó ṣèwọ̀ fún ọkùnrin láti fẹ́ obìnrin tó bá ti kọ̀ọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta obìnrin tó ti kọ̀ọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kíní ẹ̀kejì tó bẹ́ẹ̀ lè kọ̀ọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta ó tún ṣèwọ̀ fún ọkọ tuntun fẹ́ àfi tọkùnrin míì bá ti kọ́kọ́ fẹ́ Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ Olúwa sọ bẹ́ẹ̀ ní Al-Qur'ani pé hatta tanki zawjan ghayrahu tó bá ti kọ̀ọ́lẹ̀ tó bá tuntun kọ̀ọ́lẹ̀ tí wọ́n ń pẹ́ kẹta bẹ́ẹ̀ kò tọ́ fún ẹ láti tún igi so lérí ẹ̀ mọ́ àfi kóbìnrin yìí ó tún lọ rí márì àìwó ni kò kọ̀ọ́lẹ̀ kíní kọ̀ọ́lẹ̀ lẹ́ẹ̀kejì kẹ́ sí ọmọ tó ń ṣe ni ọ̀dà ajé kọkùnrin míì bọ́ lówó kò fi lè mọ kójú rẹ̀ sáná ó dìgbà tọkùnrin míì bá fẹ́ tóun wá tún kọ̀ọ́lẹ̀ tí èsì pé àríǹjì ẹ̀ tọ́tẹ́ lọ́rùn pé tòun ò fẹ́ mọ́ kó tó wá ṣẹ̀ṣẹ̀ lè padà síbẹ̀ òfin court marriage ò ní bá wa gbélé yẹ̀wò ìpè ṣé o ti fẹ́ lẹ́ẹ̀kíní ṣé o ti fẹ́ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ló lélẹ́yìí kò bá jẹ́ lẹ́ẹ̀kẹsàn ẹ tún register náà ẹ divorce ẹ tún register ẹ tún divorce ẹ tún register again ṣe ti ń rí àwọn issues tó wà níbi court marriage nínú Islam Olúwa sọ fún wa ní Al-Qur'ani pé wa ummahatukum wa akhawatukum min ar-rada'ati àti àwọn tọ́lọ́hun kà fún wa pé a lè fẹ́ ó ka àwọn tẹ́ sí pé ọyàn lọ́dà wa papọ̀ kì í ṣèbí àti sọ fúnra wa rí náà nígbà tá à ń ká àwọn tí yìí ò lè fẹ́ fúnra wa kìí ṣe ìbí lọ́dà wá papọ̀ àìṣẹ́ bí a máa jọ mú yàn ní ọ̀dọ̀ ìyá kan náà kìí ṣe ìyá yẹn ló bí wa a máa mọ yẹn ẹ̀tọ́ tí ó máa wà láàrin ọmọ ìyá náà ni ó máa wà láàrin wa nípasẹ̀ fífẹ́ nípasẹ̀ rírí hòhò ara ẹni òfin ò ní bá wa gbé yẹn yẹ̀wò ọyàn ò ní ìtumọ̀ nínú òfin ṣe ti ń rí nǹkan bí àtàwọn mìíràn náà nínú àwọn nǹkan tí Islam gbé gidi náà kí má débì má fẹ́ ní báyìí òfin ò ní bá wa chẹ́kẹ̀ẹ́ so ó tú wa lẹ̀ ńbẹ̀ ìyẹn ń jẹ́ kó yẹ sí pé court marriage a lè fi establish a valid marriage contract nínú Islam. ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ tiẹ̀ ti wá marry tán lọ́ndà court marriage yìí náà ti fẹ́ra yín wọ́n ti ń pè yín ní ọkọ àtìyàwó court marriage wá establish àwọn ẹ̀tọ́ kan àtàwọn wọ̀ kan láàrin ọkùnrin ìyàwó àtọkọ èyí tí kò ṣe déédéé tọ́lọ́hun àkọ́kọ́ nínú ẹ̀ àbí kan nínú ẹ̀ ni pé ọkùnrin àtobìnrin wọ́n sọ fún yín pé equal right lẹ́ní ìyẹn ìyàwó àtọkọ nínú marriage òfin Nàìjíríà ni nínú Marriage Act ti 2004 wọ́n sọ pé ọkọ àti ìyàwó ẹ̀yin méjèèjì wọ́n rí yín gẹ́gẹ́ bí equal partner ṣé Islam náà sì sọ fún wa pé ọkùnrin ju obìnrin lọ àbọ́kọ ju ìyàwó lọ
en pé Islam wá sọ nbi kan àbí aya al-Qur'an ló sọ àbí hadith Ànábì poko ju ìyàwó lọ kò sí irú la mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó kàn fún ọkọ láwọn ẹ̀tọ́ kan àtàwọn wọ̀ ó sì fún ìyàwó náà láwọn ẹ̀tọ́ kan àtàwọn wọ̀ nínú àwọn ẹ̀tọ́ àti ojúṣe tó fi kọ́ ọkọ lọ́rùn ní pé mọ́ mójútó ìyàwó rẹ̀ jíjẹ múmu ìyàwó rẹ̀ dọ̀rùn ó dọ̀wọ́ rẹ̀ àtúnṣe ìyàwó rẹ̀ àtúnṣe ilé ó dọ̀wọ́ rẹ̀ wọ́n ní kó provide ilé Olúwa sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an ní pé wa 'alal mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf askinuhunna min haythu sakantum min wujdikum àwọn obìnrin tẹ́ bá fẹ́ jíjẹ múmu wọn dọ̀wọ́ yín ilé tí wọ́n máa gbé dọ̀wọ́ yín wọ́n la àwọn wọ̀nyí bọkùnrin lọ́rùn Olúwa gangan tó ṣẹ̀dá lọ́la àbọ̀ lọ́rùn ìwọ bá lè ìwọ lọ gbọ́dọ̀ ṣe jíjẹ múmu àti kó máa provide ilé tí ìyàwó rẹ̀ ó máa gbé shelter ní jíjẹ múmu àtàṣọ yẹn wà nù òun náà wà ń bẹ wà kiswatuhunna bil ma'ruf aṣọ tí ìyàwó rẹ̀ wọ̀ ilé tí ó gbé oúnjẹ tí ó jẹ in tí ó mu kódà àwọn àfóhùn fíkìú tún fọmọ ọ̀dọ̀ kún kó o ní láti gbé ọmọ ọ̀dọ̀ fún ìyàwó pé dandan ni lọ́dọ̀ àwọn àfóhùn fíkìú ní pé kó gba ọmọ ọ̀dọ̀ fún ìyàwó rẹ̀ ìtumọ̀ dandan ni pé tó bá gbà ọ́ ń gbẹ̀ṣẹ̀ tó bá lówó rẹ̀ lọ́wọ́ o tó bá gbà ọ́ ń gbẹ̀ṣẹ̀ kí ó gbé ọmọ ọ̀dọ̀ fún òun ló fẹ́ kó máa ṣàdúró iṣẹ́ léyìí kó máa tẹnu bàrù kó máa fẹ́ náà gbogbo gbà ṣe ti rí nǹkan bá ṣe wá ṣe gbogbo àwọn ẹ̀tọ́ yìí tán fi kọ́ obìnrin ọkùnrin lọ́rùn tó wọ́n á fi mí kọ́ obìnrin lọ́rùn mọ́ gbọ́rọ̀ sí lẹ́nu tó bá lórun yá mọ́ forun dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe pín ìwà àti ẹ̀tọ́ yìí òfin ò ní bá wa pín bẹ́ẹ̀ o in tó fi sọ ní pé equal right làwọn méjèèjì ní equal responsibility náà dẹ̀ wọ́n tún ní right lẹ̀tọ́ responsibility lójúṣe ìyẹn ni pé tẹ́ ẹ bá ti establish marriage ẹni tẹ́ ń pè lọ́kọ tó jọ́kùnrin àtẹni tẹ́ ń pè níyàwó tó jẹ́ obìnrin ẹ̀tọ́ dọ́gbandọ́gba làwọn méjèèjì ní obìnrin ò gbọ́dọ̀ sọ pé dandan ní kó máa sanwó oúnjẹ mi báwo ló ṣe ó ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni so ẹ jọ máa share financial responsibility nínú ilé àtọkọ ẹ fẹ́ jọ pín 60-40 ní ẹjọ fẹ́ jọ pín ní 50-50 ní òfin ní ẹ̀tọ́ tó dọ́gba àti responsibility tó dọ́gba lẹ́ni tẹ̀tìrí nǹkan ẹlẹ́ẹ̀kejì wá ní pé gbogbo ntọ́kùnrin yẹn bá ń kójọ àbóbìnrin yẹn náà ń kójọ gbogbo tó acquire during the marriage lẹ́yìn tẹ́ ti establish marriage fún yín gbogbo tó bá kójọ ní dúkìá lówó lọ́rọ̀ ìwà àtọkọ rẹ lẹ́jọ́ ní ìwà àtìyàwó rẹ lẹ́jọ́ ní òun ní ọ̀sán kàá èbí mo ṣiṣẹ́ sálárì ni mo fi ra mọ́tò ẹjọ́ ní ni ẹjọ́ làkáǹtì ni ẹjọ́ ní tí ń bẹ́ẹ̀ ẹjọ́ ní ilé tó kọ́ ni ilẹ̀ tó ra ẹjọ́ ní gbogbo ẹ̀ ìní tẹ́ bá lẹ́tùká yóò fi mọ́ bí kan sọ pé wọ́n fẹ́ dá gbogbo ẹ̀ sí méjì lábẹ́ òfin kò bá mi ṣiṣẹ́ mi mò ń ṣiṣẹ́ rárá o kò mátà o wọ́n dá sí méjì nù so ó ti nínú tí marriage imply nínú òfin ni eléyẹn wà lọ́ndà ṣẹ̀ríà ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́run sọ fún anú al-Qur'an ní pé wala tatamannaw ma faddala Allahu bihi ba'dakum ala ba'd lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna àwọn ọkùnrin oògùn wọn tán bá ṣe wàhálà tán fi kójọ nínú owó nínú ọrọ̀ àwọn ni wọ́n ní ẹni tó bá sì ní kó máa jẹ walinnisa'i nasibun mimma iktasabna èmi ń bá lélẹ̀ rẹ gbogbo tí máa ń bẹ lọ́wọ́ rẹ ó gbọ́dọ̀ kó fún mi ní bóbìnrin gidi ṣe gbọ́dọ̀ rí nǹkan sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o obìnrin láǹfààní àti dá property ní èmi mo nílé yìí ọkọ mi kọ́ ló ní ó gbọ́dọ̀ wà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ in tó bá ṣe wàhálà ṣe òun ló ní nǹkan ẹ̀ náà gbogbo tó bá ti ní obìnrin gidi ní ọkọ gbogbo tó bá ní pápátá ọkọ rẹ̀ lónìí kò sí ti ń jẹ́ study Islam kọ́ lélẹ́yìn ọlọ́run lóbìnrin ló ní property ààrẹ tó bá ṣe wàhálà rí ọkùnrin ló ní tiẹ̀ tó bá ṣe wàhálà rí so kò sí ti ń jẹ́ pé gbogbo ẹ̀ tí wàá dẹyọ̀ kan náà á pín sí méjì ní dọ́gbandọ́gba ọkọ ló ní tó bá kójọ ìyàwó ló ní tí ọba kójọ ìyẹn ló fà á nígbà tí ìyàwó Abu Sufyan Hind náà ń pe arábìnrin yẹn tó wá bá Nabi sallallahu alaihi wasallam ó wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn Abu Sufyan ó ní ọkọ òun láhun ọkọ òun ó ní ìyáláyà ahun yẹn Abu Sufyan kìí fowó oúnjẹ lẹ́ńlé bí wọn náà ti máa ṣe ń gbà mí tọkàn jáde lọ
ò ní béèrè kí níyàwó jẹ kí lọmọ jẹ ọkàn mọ́ bá tiẹ̀ lọ ọmọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun náà wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn Ànábì sallallahu alaihi wasallam pé ọkọ òun kì í ó láhùn Ànábì ní khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf máa lọ mú nínú owó rẹ̀ òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam ó gba ìyàwó láàyè kọ́ lọ mú kìí ṣe olè ló jà lásìkò tọwọ́ bọnú àpò rẹ̀ tọwọ́ bọnú pọ́ọ̀sì ẹ̀ tọ́ ọba lè mọ àkáǹtì pásọ̀dù àkáǹtì rẹ̀ kó ṣe transfer kò sáburú mẹ́ tọ́ bá ti sùn ló gbé fingerprint rẹ̀ lérí fóònù rẹ̀ kọ́ tàn ṣí àkáǹtì rẹ̀ yìí tí wọ́n fi ń ṣí WhatsApp ṣí nǹkan kan àkáǹtì lọ́ọ̀ bá lọ wá lọ make transfer òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam ló advice hindu ó ní khudhi lọ́ọ́ mú wà wálàdá máyẹ̀kì fíkì tí ó tó ẹ̀jẹ̀ tó tó ẹmọ àwọn basic necessity tó yẹ kọkùnrin ó ṣe tí ò ṣe lójúṣe bí aṣọ tí ó rà fún ọ táṣọ fún wa ń ya mọ́ ọlọ́run bí owó ilé tí ọ̀fẹ́ san tó bá yẹ kó ọ̀yàwó náà lọ ń sanwó ilé ó sì lówó lọ́wọ́ bí kí tún ni owó oúnjẹ tí ò fílẹ̀ wọ ìyàwó náà ló ń fowó oúnjẹ lẹ̀ tí wá yá lóyún yá mi lọ́wọ́ ara yín náà yá mi náà ìmọ̀ san létà owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ khudhi ma yakfiki wa waladaki bil ma'ruf Ànábì ní tí ó tó àtàwọn ọmọ rẹ̀ jẹ bil ma'ruf àmọ́ èyí tẹ́ ní ṣàṣejù ńbẹ̀ tí gbogbo ńlá káyọ̀ bá yín gbé yẹ̀wò tó ń pè eléyìí kọjá yóò pa dédé obìnrin ẹgbẹ́ rẹ̀ yóò fi jẹun náà ló mú yìí Ànábì ní kò sáburú ńbẹ̀ kóbìnrin ó mú nínú owó ọkọ rẹ̀ so ìyẹn ló jámọ̀ pé property ọkọ àti ntọ́kọ bá lóhun ní kìí ṣe ń pé ìyàwó ò ní ráìtì rárá ń bẹ̀ dédé ráìtì tó ní ń bẹ̀ náà ni obligation tá a ti fi kọ́ ọkọ lọ́rùn from day one ń pé o ní láti máa ṣojúṣe yìí lójú lérí ìyàwó rẹ̀ lérí ọmọ rẹ̀ tí ó bá fẹ́ ṣe tọ́kọ ó bá fẹ́ ṣe ó tọ́ fún ìyàwó láti mú ní tipa nínú owó yẹn èyí tó bá ti yẹ lẹ́yìn yẹn kò tọ́ fún obìnrin láti sọ pé property ọkọ mi èmi mo ní wọ́n kọ́ ló ní tọkọ rẹ̀ ọkọ rẹ̀ náà kọ́ ló ní tiẹ̀ so kí kálukú ó dá asset rẹ̀ àti liability rẹ̀ ní lódindi tó bá ti yẹ lẹ́yìn àwọn ẹ̀tọ́ tí Islam béèrè lọ́dọ̀ ọkùnrin kò ṣe fóbìnrin o ò lè dá nǹkan kan ní o ò lè claim kankan lọ́dọ̀ rẹ̀ pé tiẹ̀ ni. now nínú àwọn issues tó tún wá wà nínú táǹpẹ̀ ní court marriage òun ni pé ọkọ wa jáde láyé àbí ìyàwó jáde láyé a fẹ́ pín ogún so contract tí wọ́n ti lọ sign lọ́dọ̀ ìjọba àti irú marriage tí wọ́n bá wọn establish in tó entail tó gbé dání ni pé kò tọ́ fún ẹnìkan láti wá sọ pé a fẹ́ pín ogún ìbọ́lọ̀ ti pinnu al-Qur'an ìtẹ́ẹ̀ṣe ní pẹ̀kẹ́ mọ́ pín dọ́gbadọ́gba ní ṣe yàtọ̀ láàrin ọkùnrin àtobìnrin níbi pínpín ó sì sí ní bọ́lọ̀ ń ṣe pín kí sì lọ́fà tọ́lọ́run fi pín fún ọkùnrin tó fi dàbí ìgbà pé kí n sọ pé ó dàbí ìgbà pé ó pín fọkùnrin ju obìnrin lọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń bẹ ńbẹ̀ olúwa ṣalábòsí olúwa kì í ṣalábòsí ìsìláàmù èdè ẹ̀ṣẹ̀sìn equality ẹ̀sìn equity ni adìẹrù wọ́n ti ń pè àpò rẹsì àwa adi mẹ́wàá lérí ẹnìkan pé kóun nìkan gbé àwa di àpò rẹsì ẹyọ kan adi lọ́rùn ẹnìkan agbára kan náà sì ní bẹ lọ́rùn àwọn méjèèjì ẹ mọ̀ pé ọrùn ọwọ́ ẹnìkan ju ẹnìkan lọ tá bá fẹ́ sọ wọ́n ṣẹ́rí tó ní mẹ́wàá lọ́rùn yẹn káwá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ òun náà àbòsí la ṣe sójú ṣáájú la ṣe bí ìsìláàmù ṣe máa tó òfin rẹ̀ ni nígbà tá à ń gbé ìnáwó kọ́ ọkùnrin lọ́rùn raṣọ fún ìyàwó rẹ̀ à ń sọ látẹ̀kan inú gbogbo obìnrin dùn ra bàtà sí lẹ́sẹ̀ tọ́jú ẹ̀ gbalé fún lóúnjẹ kódà tó bá tún àwọn ojúṣe yìí wọ́n fún un láyè kó wá yọ nínú owó rẹ̀ kó máa make transfer kó máa ṣe gbogbo ẹ̀ ọkùnrin tán di gbogbo wàhálà náwó yìí lé lọ́rùn ẹ wá ní àmọ̀mọ̀ kírètì ibi tí ó ti rówó ọ̀hún fún a kírètì ẹ̀ fún torí pé tó bá ti kówó yẹn fún a ti rán níṣẹ́ tí ó fowó yẹn ṣe ní tó gún pínpín bá délẹ̀ á ní ọmọ ọkùnrin ẹ fún wọn nílọ́po méjì ń tẹ́ fóbìnrin kìí ṣe pé nítorí kó lè gbádùn kó lè mọ jayé jobìnrin lọ nítorí wípé a ti rán níṣẹ́ kan níbi àwọn owó yẹn ta ní kọ́ lọ fowó yẹn jẹ níbo ni ó ti jẹ́ṣẹ́ yẹn lára obìnrin náà ni ó ti jẹ a ti rán níṣẹ́ pé òun ní kọ́ mọ́ fìdí ìyàwó
ló jẹ́ akówó tó pọ̀ sí ní àpò. Tóbìnrin bá tún di ìyá tó kúrò níyàwó tó tún di ìyá, a tún sọ fọ́mọ yìí pé ìyá rẹ̀ ni ó kọ́kọ́ tọ́jú. So ọmọ tá ní ó kọ́kọ́ tọ́jú ìyá rẹ̀ yìí àkówó sí lọ́wọ́, owó tí ó wà fi tọ́jú ìyá rẹ̀. So gbogbo àwọn òfin àti obligation tó ti wà lọ́tún lósì yẹn ń lo jámọ̀ yìí pé kìí ṣe pé wọ́n ní kọkùnrin máa gba benefit tójú tóbìnrin lọ nítorí kó lè gbádùn jóbìnrin lọ, nítorí kó lè wá fi ṣẹrú sin obìnrin ni. Court marriage ò ní bá wa dá síbò ní àpíngun lọ́nà Islam. So gbogbo àwọn ibi tí court marriage ti ń forí gbá ṣẹ̀rí Ọlọ́run káàkiri lọ́tún lósì nìyẹn. Ọ̀pọ̀ bẹ́ẹ̀. So kódà nù àwọn jurisdiction míì, kódà Nigeria included, bá ti lọ ṣe court marriage, o kò láǹfààní láti register marriage méjì nípa ìyàwó kékeré ni a fẹ́ lọ register àti ìyálé náà, rárá, ẹyọ kan ló lè register tó bá ti jẹ́ court marriage. Ẹyọ kan ló lè register. Tó bá register kejì o lè mọ register rẹ̀ under customary law ní bóyá bí sharia court. Àwọn lè bọ́ gbà níbi tí jurisdiction táwọn àbí kí n sọ pé region táwọn sharia court bá wà. So create complication ní tó tí ò yé mi ń bẹ̀ gẹ́gẹ́ ní pé àwọn èbó tí wọ́n mọ̀ colonize wa, wọ́n mọ̀ bà nǹkan jẹ́ lára wa o. Ìntàn bàjẹ́ lára wa tó lágbára jù lọ́pọlọ yìí, wọ́n jẹ́ á lè dá inú rò. Ìntàn pè ní colonization ní pé wọ́n láwọn fẹ́ ká ronú bí ènìyàn, àwọn bá wa tá à ń ṣẹ̀mí bí ẹranko. Wọ́n wá kọ́ wa, wọ́n fẹ́ kọ́ wa bá ṣe ronú bí èèyàn, wọ́n wá kó wa lọ lú wọn. Kí ẹ wá kàwé, wọ́n wá kọ́ wa báwọn ṣe ń ṣe lọ́dọ̀ tiwọn. Wọ́n á ní bó ṣe yẹ kéèyàn ò ṣe ni. Ẹ padà lọ lú yẹn máa lọ ṣe bẹ́ẹ̀. Àwọn tí wọ́n sì kó lọ náà padà dé, wọ́n lọ copy, wọ́n paste, wọ́n ti rí paste dáadáa gan. Àwa ń ṣe bí ìṣe tí ò bá wa lára mu, àwa ní láti force ara wa ṣe. Ìbò tá gbọ́, á ní láti force ara wa sọ. Crisis ta ní nìyẹn o, tá bá fẹ́ jà fún nation, tá fẹ́ jà fún àṣà, ibi tó yẹ ká ti gbé inú. Àwọn tó ṣe wá láburú jù làwọn tó rò pé bèèbó ti ń ṣayé wọn náà ló ṣe yẹ ká máa ṣe nílẹ̀. Bẹ́ẹ̀ bá gbé yẹ̀wò nínú àṣà Haúsá, kò sí ń tó tako, kìí ṣe pé kò sí ń tó tako. Polygamy nínú àṣà wọn ló wà. Kápí Islam sẹ́gbẹ̀ẹ́ kan náà. Nínú àṣà Haúsá ni polygamy wà. Nínú àṣà Yorùbá polygamy ń bẹ. Àwọn afẹ́kọjá mẹ́rin gan pẹ̀lú. Nínú àṣà Igbo, àwọn ẹ̀yà tó tóbi jù Nàìjíríà ẹ̀yà mẹ́ta wọn náà kọ́. Polygamy ń bẹ. Táàpà ní polygamy lọ́dọ̀ gbogbo ẹ̀yà Nàìjíríà ló fẹ́ ní kò mi ò dúró ẹ̀yà kan Nàìjíríà tí wọ́n mọ̀ tí ń jẹ́ polygamy nínú àṣà wọn kí ìbò tó dé. Ìbò wa dé wá níbẹ̀ ṣe lè ṣayé gbádùn tẹ́ ní ṣe bí ẹranko mọ́ ni pé ẹ mọ́ níyàwó, ẹ mọ́ rẹ́gísítà kọjá méjì, ẹ kọjá ẹyọ kan. Ṣé ọba ìlàkà ìmú kan ṣòfin fáwọn èèyàn pé ẹ mọ́ jàmàlà mọ́ Nàìjíríà? Kí ni ká máa jẹ? Ẹ mọ́ wá jẹ pizza. Mọ́ jẹ àmàlà lóhùn wá jẹ pizza lẹ́jẹ̀. Kí la dé? Ẹ kàn jẹ pizza náà ni, a colonizing inú. Bó ló ṣe bá ìlàkà ìmú? Tá bá kọ́kọ́ wá identity fúnra wa náà wá dúdú, àwọn ibi tó yẹ ká ti jagun nù. Yorùbá nation ibi tó yẹ ká ti kọ́kọ́ ja àwọn ogun Yorùbá nation, ogun African nation nìyẹn. Ní pé ẹ má impose culture tá mọ̀, ẹ má impose ẹ̀ lé wa lérí. Ẹ jẹ́ káwa náà dá identity ni. Ibi mo ti yà lọ ní pé a wá ṣe òfin ní Nàìjíríà tí àwọn ẹ̀yà Nàìjíríà pátápátá gbogbo wọn pátápátá ni wọ́n tẹ̀lé, ni wọ́n jindò sínú tán pè ní polygamy. A wá ṣe law tí ń sọ fún wọn pé marriage kan péré ló lè register at a time. Tó bá jẹ́ pé court ló ti fẹ́ register rẹ̀ o. Tó bá máa register yóò máa jẹ́ bóyá bí London àwọn sharia court nǹkan kan tí ò ní recognition tó nítumọ̀ nígbà míì. Ṣé ti rí àdánwò tá fi ra wa ṣe? Níbo la ti wá ráṣà yìí àlọ́gbọ́n bẹ̀ wá láti bì kan. So bó ṣe àwọn nǹkan tí ó jẹ́ sharia issue síbẹ̀ nìyẹn. Èèyàn lè tún argue wípé kò sáburú iṣẹ́ yẹn káà náà ti sọ sẹ́yìn pé ọkùnrin lè waive right yẹn. Obìnrin tó fẹ́ marry lè stipulate fún ọkọ rẹ̀ pé tó bá nǹkan fẹ́ mi tòótọ́ o gbọ́dọ̀ fẹ́ yàwó lé mi. Àwọn àfóǹfíkì gbé yẹ̀wò ń bẹnu wọn tó faramọ́. Ìjẹ́ ìsọ pọ̀pọ̀lọpọ̀ faramọ́. Àwọn tí ò faramọ́ wọn ní májẹ̀mú yàn dá. Àwọn májẹ̀mú yẹn fi ń ṣe bí right ẹ̀ ní kó fẹ́ mi ó sì ní òun fẹ́ waive right yìí kò sáburú ńbẹ̀. So from that point of view a lè tún sọ pé
court marriage ò burú jù tó bá yẹ sí pé ní tí ń bẹ ń bẹ yìí ní eléyìí nìkan ní tí ń bẹ ń bẹ o tá fojú fún àwọn nǹkan míì tó tún wà ń bẹ nǹkan bóyá waive right rẹ̀ ni bẹ́ẹ̀ tó bá yẹ sí pé obìnrin tá a fẹ́ sì kejì bá ìyàwó kan lé tán pè ní ìyáálé ṣe mọ̀ pé kò tọ́ nínú Islam kóbìnrin yìí ó stipulate pé tó bá ń kọ́ fẹ́fẹ́ mi tó tọ́ gbọ́dọ̀ kọ ìyàwó tí ń bẹ ńlẹ̀ tí ń bẹ nínú ilé gbọ́dọ̀ kọ́ kalẹ̀ ìyẹn ti lòdì sí tán Nabi sallallahu alaihi wasallam sọ pé obìnrin kan gbọ́dọ̀ mọ béèrè kan kọ ìyàwó kejì rẹ̀ lẹ̀ so court marriage ò ní bá wa yẹ ẹ̀sìn wa wò tó rẹ́sìn pọ̀ tán bá fẹ́ take Islam into consideration Christianity ń bẹ Nàìjíríà náà ẹ̀sìn míì náà ń bẹ ń bẹ mélòó ni wọ́n fẹ́ gbé yẹ̀wò so àwọn láti gbé yìí tí wọ́n rò pó bá ọmọlúàbí mu lọ́dọ̀ tí wọ́n ó gbé kalẹ̀ yóò máa forí gbá ẹ̀sìn lọ́tún yóò máa forí gbá lósì so ṣáà wá lè rẹ́gísítà marriage àbí ká má rẹ́gísítà marriage torí gbogbo nǹkan tó tóbi tá a bá ṣe láyé nísìn wọ́n lè béèrè marriage certificate so n táwọn àfọwọ́mọ yá wa nímọ̀ràn ń bẹ̀ ni pé tó bá ti rí bẹ́ẹ̀ tá a ti mọ̀ pé contract tá à ń sign yìí kò valid nínú ṣẹ̀ríà Ọlọ́run àkọ́kọ́ mọ̀ràn ni pé mọ́rò tó bá lọ ṣe court marriage ń po ti ṣe ákìdù nìka tí máa jẹ́ kọkùnrin àti obìnrin ó dẹ̀tọ̀ ara wọn tẹ́ ẹ bá ṣe court marriage onírú yìí tá a describe yìí tí dẹ̀tọ̀ ara yín o torí ákìdù kọ́lẹ̀ so igi kọ́lẹ̀ so Muslim dẹ̀tọ̀ ara yín ẹ̀dá láàlẹ́ ara yín so a ní consideration fún bí ìgbà pé kò exist torí kò valid nínú ṣẹ̀ríà Ọlọ́run so ní láti so igi tá a máa ń so nínú mọ́sálásí náà ní láti so èyí tá a máa ń so lábẹ́ ilé tán ká fátíà sí ní láti so tí bàbá ìyàwó àti gbogbo orígun tó yẹ kó pé ń bẹ̀ tí gbogbo ẹ̀ máa pé ń bẹ̀ tẹ́ bá so yẹn tán tẹ́ bá fẹ́ fi court marriage kún nítorí sábàbí kan wọ́n ní tí àjọsọ tó bá jọ wà láàrin lọ́kọ-láyà wípé a kàn fẹ́ rẹ́jísítà rẹ̀ nítorí a fẹ́ lọ Canada wọ́n dẹ̀ ń béèrè marriage certificate nítorí a fẹ́ lọ bí kan wọ́n ń béèrè certificate báyìí so ló jẹ́ a fẹ́ rẹ́jísítà rẹ̀ ó ti yí ọkọ ó sì yé ìyàwó pé gbogbo tó wù kó ṣẹlẹ̀ láàrin àwọn ò ní láíláí litigate on the basis contract yìí káwọn máa fi béèrè ẹ̀tọ́ àbí kóbìnrin ó máa fi jà fáwọn ẹ̀tọ́ tó mọ̀ pé kò valid lábẹ́ òfin Ọlọ́run yóò wá sá sábẹ́ contract yẹn pé ṣebí court marriage kú la ṣe mo lè sue rẹ̀ lọ court mo lè gba ìlàjì property rẹ̀ mọ́ dàn wò property tí ìṣe tiẹ̀ lọ fẹ́ gbà ẹ̀ kò sínú òfin Islam pé tẹ́ ẹ bá ṣe tọ̀láàkù tẹ́ dissolve marriage ẹ wà lọ gbà ìlàjì property ọkọ kí lọ fẹ́ gbà sí tiẹ̀ ní tó bá jẹ́ tiẹ̀ ní kò tó bá ní di property ṣiṣẹ́ tó property kí wọ́n ní okòwò jọ so tó bá jọ yí ọkùnrin àti obìnrin papọ̀ bẹ́ẹ̀ ń pé àwọn kan fẹ́ gbà nítorí mọ́sálàhà kan àǹfààní kan àbí nira kan táwọn fẹ́ fi mú kúrò nínú ìrìn àjò àwọn tí kò lè já wọn rìnrìn yẹn geere àfi káwọn gba certificate tẹ́sìn wọn bá jọ yẹra wọn débẹ̀ kò sáburú àmọ́ o wọn gbọ́dọ̀ exercise àwọn right tí ó valid nínú Islam tó wà lọ́ndà contract yẹn tí òfin protect tófin fún wọn gbọ́dọ̀ exercise right yẹn wọ́n ní tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kò sáburú kí wọ́n gbarú certificate bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọn really need it kó mọ́ àwọn ibi tí sharia court wà tẹ́tí lè register rẹ̀ ní sharia court ó dáa kẹ́ lọ register marriage ní sharia court jẹ́jẹ́ wallahu alam. Ìtẹ̀síwájú àlàyé tí Imam Al-Ghazzali wá ń bá lọ kó tó di pé a tún mẹ́nu lé òun ni pé ká tún sọ fúnra wa wípé àwọn àfáà Islam wọ́n fi yé wa pé gbogbo tí ọkùnrin àtobìnrin bá ń fúnra wọn ní gift pàtàkì jùlọ tọkùnrin bá ń fún obìnrin ní gift tọrọkùnrin ní fún yàn gift kó tó di pé wọ́n fẹ́ra wọn sílé wọ́n ti lọ kọnu wọ́n ti lọ yọjú wọ́n ṣe introduction ni wọ́n ń sẹ́ndì gift lóríṣiríṣi àbí ń sẹ́ndì owó téèmówó káàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn hadaya àwọn gift tó ẹ́ pé ń tà ń fẹ́ ń bẹ̀ ojú rí ẹni tá a fún ni kìí jẹ́ pé a fẹ́ ṣe sàárà sọ́dákọ̀ nìyí tó fi ń wojú rí Ọlọ́run hadiya gift nìyí tó fi ń wojú rí ẹni tó fún mo fẹ́ wọnú ọkàn ẹ̀ dáadáa ẹ máa fún lówó yóò máa láìkì mi ẹ̀ ń ṣe ọ̀fẹ́ nǹkan báyìí ni ó dá ṣe kí n ṣe nǹkan báyìí fún ó dá ṣe kí n ó dá owó ọdún rèé gbogbo tó ń sẹ́ndì sínú àkáǹtì àti tó ń lòdù sórí fóònù àti tó ń fún bàbá ìyàwó àti tó pẹ̀lú àníyàn pé kán lè tẹ́wọ́ gbà ẹ́ dáadáa nílé àná wọ́n ní tó bá jẹ́ sí pọ́rọ̀ yín ọ̀padà wọ̀ mọ́
ó wà nínú right rẹ láti béèrè gbogbo ntọ́ ọ̀nà padà. Ẹ bá mi dá owó káàdì mi padà. Èló náà ní gbogbo ẹ̀ nǹkan kan ẹ bá ń dá gbogbo ẹ̀ padà. Tẹ́ ẹ bá ti fẹ́ túká o lè gbà á padà nítorí gbogbo tó fún wọn yẹn ojú méjì ni a fi wo ìkànnù méjì nínú kẹ́sípò fún wọn nífun mò ń fún yín ní owó ìgì díẹ̀díẹ̀ torí gbogbo tọkùnrin bá fún ìyàwó àtẹbí ẹ̀ títí tó fi fẹ́ nínú máhàrù náà ni nínú dáórì ni. Àbí kó sì jẹ́ sípò fún wọn fún gift lásán. Gift náà nínú Islam kódà láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ kò burú jù tíyàn bá lóun fẹ́ gbà padà. Òtítọ́ nípa Nabi sallallahu alaihi wasallam sọ pé al-aidu fi hibatihi kal-aidi fi qaihi. Ẹni tó fún ni ní gift tó ní ẹ bá mú gift mi padà, bá mú owó tí mo fún ọjọ́ ní mọ́tò tí mo kọ́kọ́rọ́ mọ́tò tí mo gbé fún ọ̀dà bá ń gbé padà. Ẹni tó fẹ́ gbarú ẹ̀ nínú ṣẹ̀rí Ọlọ́run wọn lànàbì ní kal-aidi fi qaihi, ó dàbí ẹni tó ti bì kalẹ̀ tó wá fẹ́ gbé mú padà jẹun kókó ní ìrira. Bẹ̀tà Nabi ó sọ pé haramu ni. So ẹni bá fún ni ní gift ó lè gbà padà, sàárà nìyẹn kì í gbà padà, àmọ́ gift ó lè gbà padà. Ó tiẹ̀ tó yìí tán pè ní hibatu thawab. Gift tá a fún ni pẹ̀lú àníyàn pé kí wọn náà lè fún mi kankan. Ọlọ́bọ̀ bàálù yín ní village yín ọ̀rá mọ́tò Toyota ó gbé lọ fún àníyàn tiẹ̀ nípa ó fẹ́ jẹ kánsílọ̀. Ó wá díjú election ọbọ òdìbò fún ọ̀tọ̀ lẹ́ni tí ó padà dìbò fún, right rẹ ni nínú Islam láti lọ bọ́ba lẹ́yìn ìjọ́ kejì election pé ọba tó Ọlọ́run jẹ́ mi ogun ẹ bá ń gbé kọ́kọ́rọ́ ojú òní padà torí hibatu thawab ló fún. Gift tí yẹn máa ń retí àdápadà ní díẹ̀ òun ìṣe sàárà tá ní nítorí Ọlọ́run làá fi máa ń ṣe àìfà níyàn mí ṣe. Gift ni mò ń fẹ́ kí wọn náà pay me back. So tó bá ti jẹ́rú ẹ̀ ní ọkùnrin ń fún àwọn àna rẹ̀ ṣọ́ra láti máa ná nínàkúnà toró láǹfààní àti sọ pé ẹ bá ń kó dúdú ń tẹ́ ti fún mi mo dúpẹ́ pé wọ́n lẹ̀ níyànda láti fa fún mi mọ́. No problem, dúdú tí mo ti fún yín iye báyìí ni gbogbo ẹ jẹ́ ẹ bá mi dá a padà. Èyí tó bá jó oúnjẹ tẹ́ ti jẹ ẹ bá mi pọ̀ ọ́. Ó ní right bẹ́ẹ̀ nínú Islam. Now Imam Al-Ghazzali ó wá fẹ́ fún wa ní àwọn adab kan, àwọn ẹ̀kọ́ tí nísìn a ti select, ọkùnrin ti select ìyàwó tó fẹ́ fẹ́, obìnrin náà ti mú ọkùnrin tí ó fẹ́ fẹ́. Ó wá kù ìtẹ̀síwájú ìrìn àjò wọn. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wọn náà nìkan mú jọ marriage pé a fẹ́ ṣe ceremony marriage. So gbogbo ìrìn àjò yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bí ṣe wá ń lọ títí tí ó fi dópin pé a fẹ́ra wa mọ́. Àwọn ẹ̀kọ́ ọ̀nà ojú ọ̀nà yẹn ni wọ́n ń dá wa lẹ́yọ kọ̀ọ̀kan. Ó gbé láti bí àwọn ẹ̀kọ́ tó ṣe dandan fún ọkọ láti mójútó. Ó ní alákọ̀ọ́kọ́ ni alwalima, ìpenilẹ́nujọ, kónilẹ́nujọ pé ẹ wá bá wa dunnú, à ń ṣèyàwó, ìṣègbéyàwó àti ìkónilẹ́nujọ. Ìkónilẹ́nujọ tá a máa ń ṣe nígbà gbéyàwó náà ń pè ní wàlímà. Ẹ mọ̀ ìdánwò pé à ń lọ bí wòlímà, à ń lọ bí wòlímà. Wòlímà nínú èdè Lárúbáwá ni pé kí n sọ fún yín pé ẹ wá jẹun nílé mi. Bẹ̀tẹ̀ ẹ wá jẹun yẹn oríṣiríṣi ni. Ẹ wá jẹun jọ́ ìkómọ wà, ẹ wá jẹun jọ́ ìyàwó wà, ẹ wá jẹun tìṣílé wà, ẹ wá jẹun oríṣiríṣi ló wà. Àbí oríṣiríṣi nǹkan ìdùnnú ní máa ń ṣẹlẹ̀ kọ́ ní máa ń ṣẹlẹ̀ sí yẹn ni. Tí yẹn fi máa ń ronú pé jẹ́ ń dáná fáwọn èèyàn kan wá jẹun. Ẹ wá jẹun tìgbà ìyàwó náà ń pè ní wòlímà. Kìí ṣe pé ẹ wá jẹun tẹni tó parí Kùránì nìkan o. Ń kó wá ó parí Kùránì ẹ wá ní ìtọ̀ ẹ wá jẹun. Fáàtì ẹni tó parí Kùránì ẹ wá jẹun wòlímà kọ́ ni tiẹ̀. Bẹ̀tẹ̀ òun ni ó gbajúmọ̀ tí à ń lò fún. Kò sì sáburú bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá náà. Àmọ́ ń tán lò fún gẹ́gẹ́ ní pé ẹ wá jẹun ìyàwó òun náà ń pè ní wàlímà. Wọ́n ní wàlímà tún nikah, wòlímà ti nikah. Anabi sallallahu alaihi wasallam ó rí Abdurrahman ọmọ Auf sàábé rẹ̀ pàtàkì lẹ́yìn tí wọ́n dé Mádínà tán kúrò Mákà. Ló bá rí ìmúra rẹ̀ àti ìrísí rẹ̀ àti tó kùn sára tó kùn sójú. Kí ló ṣe ọ́ ní mo fẹ́ yàwó ni? Wá kó wa lẹ́nu jọ. Anabi wa ni aulim, Anabi ṣàdúrà fún pé barakallahu laka àmọ́ aulim walau bishatin. Kó wa lẹ́nu jọ ṣe wàlímà rẹ̀, aulim ṣe wàlímà rẹ̀. Walau bishatin kò bá ṣe ẹran àgbò kan lọ́pàá. Yẹn ni pé fẹ́ni tó bá lágbára jù bẹ́ẹ̀ lọ, tó bá lè pa màlúù, tó bá lè pa ràkúnmí no problem. So nítorí wà láwùlà Ànábì wí, Ànábì ní kódà bó tiẹ̀ ṣe ẹran àgbò ni wàá pa.
ìyẹn ni pé a fẹ́ kó jù bẹ́ẹ̀ gan lọ àmọ́ bá pẹ́ nu wọn tó lágbára nìyẹn ṣe nǹkan kan wọ́n kàn ṣe ìyàwó ní gbẹrẹ fún wọn yìí ṣe ìyàwó gbà pé yẹn ń ṣọ̀fọ̀ yóò padà tiẹ̀ dùn wọ́n náà tó bá dàgbà tó bá kàn ní ẹ ṣáàjà ṣe wúrúwúrú ẹ ṣáàjà ṣe wúrúwúrú níjọ́ tó bá tí tọ̀tún pè ọ́ sí ìyàwó tiẹ̀ ò sí pè ọ́ síbẹ̀ ọmọ àárín tí ń pẹ́ dúró náà ṣé mi ò ní ṣe ìyàwó ni bàdí yóò ti kọjá o mo kàn ṣe wúrúwúrú nígbà tèmi ni o yóò padà dùn ọ́ so mọ́ bá hun débẹ̀ ní pé tó owó kan à ń tọ́jú ẹ̀ lọ́wọ́ kò tíì pé ẹ máa ṣe ìyàwó ń wò yìí ṣé kó celebrate kó káwọn yẹn lẹ́nu jọ sunna nabi sallallahu alaihi wasallam on awlim kó wá lẹ́nu jọ aláwọ̀ bishatin anabi náà dẹ̀ ṣe wàlímọ̀ ìyàwó nígbà tó fẹ́ Sọfíyà ó dáná fáwọn èèyàn fún wọn ní làbídùn yẹn anabi sallallahu alaihi wasallam nu hadith mi sọ fún wa pé ta'amu awwali yawmin haqqun ìjọ́ kìíní tí a bá ké sí yẹn pé ẹ wá jẹun ìyàwó oúnjẹ ìjọ́ kìíní yẹn oúnjẹ ojúṣe tó yẹ ká ṣe ni bó ti yẹ kó rí nìyẹn wa ta'amu thani sunnatun tó bá tún dijọ́ kejì tá a bá tún lè dáná ládàá bẹ́ẹ̀ súnnà ni ìyẹn iná ìjọ́ kejì kó dáná fúnjọ́ méjì ẹ rí i pé lẹ́kọ̀ọ́ àṣà lábẹ́kúta àṣà ní pé ìjọ́ kan wọ́n fi ṣe márèjì lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tẹ bá kíyèsí lọ ni ẹ rí i pé bí ìjọ́ mẹ́ta tàbí ṣe márèjì ńbẹ tó fi wá lọ nọ́ọ̀tì bẹ́ ilẹ̀ Haúsá ibi tó ti wá ní ìjọ́ kìíní ó yẹ oúnjẹ ìjọ́ kìíní oúnjẹ tó ṣẹ̀tọ́ ni kò yẹ kó ọmọ ṣe ká wá bí ìyàwó rẹ kí kálukú máa wá sanwó lọlé ṣé ẹ ti jẹun ẹ ṣàmọ́ wọ́ọ̀rì kò jẹun nù kò yẹ kó rí bẹ́ẹ̀ oúnjẹ gẹ́gẹ́ wọ́n wá ṣe níbi ìyàwó kìí ṣe lecture kìí ṣe mọ́díù ṣé gbogbo eléyìí awọ́ kí ẹ̀ sí ilẹ̀ Yorùbá ni ẹ kàn wá jẹun kankan dé kankan jókòó kan sì jẹun kan sì máa lọ kan ṣàdúrà ní ti ń jẹ́ marriage náà nù gbogbo yòókù ẹ̀kàn mọ́jà àjòkó lásán ká máa wí nǹkan kan ló bí àfáà ẹ ṣe lecture ẹ̀yin ẹ̀kọ́ ni ẹ̀yin ẹ ṣe nǹkan kan àfihàn kún ni kí jòkó lè dùn oúnjẹ gẹ́gẹ́ ní iṣẹ́ ìjọ ìyàwó ni a fi kórìíra kódà mọ̀kìrúhù nínú Islam ká invite èèyàn wá bí ìyàwó ká mọ̀ láníyàn irú àníyàn rádáadáa o tí èṣe ní Ramadan la fi ìyàwó sí ó ṣe láníyàn nínú níjọ́ invitation ni wọ́n ní mọ̀kìrúhù ní ìtumọ̀ ẹ̀ ní pé ó ṣe dà ó ṣe dá di kínkínní lókù kọ gbẹ̀ṣẹ̀ ìtumọ̀ mọ̀kìrúhù nù kínkínní lókù kọ gbẹ̀ṣẹ̀ kápẹ́ṣẹ̀ lẹ̀ fún ọ tó lè jìyà síwájú Ọlọ́run ó ṣe gbàwẹ̀ níjọ́ marriage tẹ́nìkan invite rẹ tó sọ fún ọ hẹ́lì àìpé mọ́ bọ̀ wá àfẹ́ àwẹ̀ ní ìjọ yẹn so ìjọ ẹlẹ́ẹ̀kejì iná tẹ́ bá dá ń bẹ̀ sunnatun ẹgbàá ládá tẹ́ bá lè dá àmọ́ wọn ò ṣe kókó mọ́ wa ta'amu thalisi sum'atun iná ìjọ kẹta tẹ́ dá ẹtú dá ọjọ́ kẹta wọ́n ti ń jàmọ̀lá náà ń jẹ sẹ̀mú ni wọ́n jágbé gìrìsáyà ìjọ kẹta yẹn iná jọ̀hún sọ̀mọ́ àtún iná gbajúmọ̀ lélẹ́yìn pé a kan lè mọ̀ ipá wa náà ń ṣe nǹkan lẹ̀ yìí so àwọn ọjọ́ mẹ́ta tí ó wà nù hadith nínú so lẹ́ẹ̀fi rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ń lo mọ́dàbí Imam Malik torí Imam Malik ní ìtòhun faramọ́nì bí ilẹ̀ wa lápèjúwe láfíríkà àti gbogbo nọ́ọ̀tì tí wọ́n ti ń mójútó practice yìí ẹ̀rí pé bí ijọ́ mẹ́ta ni wọ́n ti bẹ̀rẹ̀ láti jọ́ àlàmísì jímọ̀ wọ́n ṣàìsùn ìyàwó wọ́n ṣe mọ́jọ́ jímọ̀ wọ́n ṣe sáńjọ́ sátidé wọ́n tún ṣe wọ́n dá gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ìsìmọ́ lálùbáríkà gbogbo ẹni tó bá lọ bí ìyàwó wọn lá nàbì sallallahu alaihi wasallam àdúrà tó fẹ́ ká ṣe fún wọn ni pé barakallahu laka wa baraka alayka wa jama'a bainakuma bi khair ọlọ́run falbarka sí o ọlọ́run falbarka sí o àjọṣepọ̀ yẹn méjèèjì ọlọ́run jí ó ṣe sóore tọ́ bá mọ lárábíkì tí mo wí mọ yorùbá tí mo wí hùn náà ọlọ́run falbarka sí mọ́ jẹun débi kọ́ wá gbàgbé àti ṣàdúà ọjà sábẹ̀bẹ̀ ọjà sí sọfẹ́níà gbogbo nǹkan pín bẹ̀ lọ́gbà ó tún jẹun ẹ̀mejì ó jẹun ẹ̀mẹ́ta ọwá ń gúnfẹ̀ ọmọ lọ ọtí ẹ̀rán ti ṣàdúà fún ìyàwó àtọkọ kódà bó lè fowó lẹ̀ pé ẹgbà gift ó yẹ kó lè ṣàdúà fún wọn àdúà ó ṣe pàtàkì ẹ ṣàdúà fún wọn torí ní àjò tuntun wọn bẹ̀rẹ̀ yẹn o ẹnìkan ọmọ ibi tí ó já sí tẹ́ bá wo ìyàwó mi marriage mi níjọ́ tán bá ń túká àbí tẹ́ gbọ́ pé wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa rántí ìjọ́ tẹ́ lọ bí ìyàwó àti bó ṣe lárinrin gbogbo ìyàwó tẹ́ bá lọ bẹ̀ ẹ bá wọn ẹ ṣàdúà fún wọn torí ẹ mọ̀ tó fẹ́ kán ìrìn àjò tí wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lè já sọ́lá ó lè já sọ́lá ó lè já sórí ire ó lè já sórí ibú ó lè já sí ikú àwọn lè ṣera wọn gbọ́yé débi tí wọ́n mọ̀ fi kú ara wọn káàkiri wọ́n lè mọ̀ fàdánwò ńláńlá wọ́n lè gbéra wọn lọ lé ẹjọ́ tán tira wọn mọ́lé marriage kò sí tí ó lè líìdì sí kódò lè líìdì sí kúfúrú
lẹ́ fi ṣàdúrà fún wọn pé àjọṣepọ̀ yín ìrìn àjò tẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́mọṣà forí tọ́pọ̀ sí falbarka sí mọ́jẹ̀rí kòrò ń bẹ̀ ní tí wọ́n fẹ́ ká wí tá a bá débẹ̀ nù. wa yustahabu idharu nikah Imam Al-Ghazzali ní nínú iṣẹ́ ládá lọ́wọ́ a nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni pé in tí Islam fẹ́ tá nábì fẹ́ ni pé tá a bá fẹ́ ṣèyàwó ká pariwo ẹ̀ oníkẹ́ mọ́ ṣe ń bò ń kẹ́lẹ́ kẹ́ ṣàmọ́jì kẹ́nìkan kan mọ̀ ẹ mọ́ gba ojúlé o ẹ̀yin ilé ní kẹ́ gbà wá láì fẹ́ ṣe ẹ̀ ń ṣe secret court ni àfi kílẹ̀ ń dáhùn ìyàwó lẹ̀ ń ṣe mọ̀nà ẹ jẹ́ ká yí ọgbọ́ ọ̀run nìkan ní kẹ́ ẹ mọ́jì wọn mọ̀ pé ẹ̀ ń ṣe ìyàwó torí tó bá ti mú kú dání wọ́n gbọ́ lọ́rùn pé wọ́n ṣe ìyàwó kan láyé so ayé ní kẹ́ ẹ ti ju wọn mọ̀ ẹ pariwo ẹ announce lérí rédíò ìjọ báyìí níbi ìyàwó lágbájá ọmọ lágbájá ẹ̀yin ìyẹn pàdé wa ń bẹ̀ ẹ má jẹun wá láti ilé o kódà látijọ́ kẹta kó ṣáájú ìgbà náà ni ẹ ti máa gbà wẹ̀ bọ̀ ẹ wọ ẹpa pọkànpọ̀ kẹ wá jẹun ń bẹ̀ ẹ ṣàfọyín dání tẹ́ ẹ bá ń bọ̀ ẹ sọ lérí rédíò ẹ sọ lérí tẹlifíṣàn ẹ kéde káàkiri ẹ jára lé ọmọ ẹ jára oko ọmọ ń pẹ́ ẹ fẹ́ ṣe ìyàwó ẹ publicize ẹ anabi sallallahu alayhi wa sallam lọ sọ bẹ́ẹ̀ pé ẹ faslu ma bayna al-halal wal-haram fọ́nrán tíírín tó dá àlàálẹ̀ àtàràmù tó dá láàrin òun náà ni àdúfò wà salt ìlú tán lù ń gbá ìyàwó àtàríwó tá a pa lé lérí haramu ni ṣìná ẹ mọ̀ kí wọn kì í ṣe ń ta wọn máa yọ ọ ṣe lábẹ́ ilé ni mọ́ gba iwájú ilé o ẹ̀yìn ilé ni kò gbà wá tó bá ti ń bọ̀ àyọ́ṣe ni àmọ́ nìka tó jẹ́ márèjì àwọn máa pariwo ẹ̀ ni ànábì ní ìyàtọ̀ tí ń bẹ láàrin márèjì àti ntẹ́ẹ̀fìmọ̀ yàtọ̀ kìí ṣe òun nìkan ni ìyàtọ̀ àmọ́ kí ntẹ́ẹ̀fìmọ̀ yàtọ̀ láàrin halali àtàràmù náà ni pé haramu ẹ̀yin náà nílé gbé síta halali ní ọ̀dà yín lójú tẹ́lẹ̀ ké sí gbogbo yẹn pé tá à ń ṣe ni kí là ń ṣe bí à ń ṣe ìyàwó ni ẹ pariwo ẹ lùlù sí i ànábì ní kún ó lùlù kán dẹ̀ pariwo ariwo ni pé ẹ kọrin sí i so ànábì sallallahu alaihi wasallam ó fi establish ká lu ìlù nígbà ìyàwó so hadith náà mọ́ Tirmidhi ló gbà wá hadith mìíràn ànábì náà alinu hadha nikah ẹ pariwo ìyàwó tẹ̀ ń ṣe yìí ẹ má ṣe ń bò ń kẹlẹ́ mọ́ waj'aluhu fil masajidi kódà ṣe mọ́ṣáláṣí wadribu alayhi bid-dufuf ẹ lùlù sí i mọ́mù Tirmidhi gba eléyìn ní náà wá. Ar-Rubayya bintu Mu'awwidh òun nígbà tóun ṣe ìyàwó Annabi sallallahu alayhi wa sallam wọlé wá kíhùn ó bá àwọn arábìnrin kéékèèké kan nínú yàrá àwọn tí wọ́n lùlù tí wọ́n ń kọrin so wọ́n ń kọrin wọ́n ń ròyìn àwọn bàbá tó ti lọ́nú ẹbí àwọn ń kọrin yàtọ̀ yà wọn bá tí wọ́n sọ pé wà fínà nabiyyun ya'lamu ma fi gadin òjíṣẹ́ kan bẹ láàrin wo òjíṣẹ́ Ọlọ́run ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ìyẹn là Ànábì ẹ má wí yín mọ́ Ànábì wà ń bẹ ní mọ́mẹ́ǹtì tán fi ń kọrin tán lùlù yàrá pé ìyàwó ni wọ́n ń ṣe kó sábúrú ẹ lè pe olórin tí ò ní kọ̀kọ́ púpọ̀ tí ó sì lu ìlú dúfù ẹjọ́ pọ̀ wípé ṣé lu dúfù nìkan ni àbá lè lu ìlú míì tó yàtọ̀ sí dúfù nítorí àwọn àdìsí mìíràn tá a rí tó ń sọ fún wa generally pé ẹ pa ìlú tì àti orin kíkọ tó bá ti ní ìlú nù so ọ̀pọ̀lọpọ̀ àdìsí yàn lálàáfíà àwọn àdìsí ẹ má kọrin ẹ má lùlù ẹ má kọrin ẹ má lùlù wọn lálàáfíà ó sì wà náà àfọ mímọ́ ìsìláàmù tí wọ́n ti ẹ̀ pé kò sí ìtọ́lá láàfíà ń bẹ nta bá sì pè ní haramu tá a sọ pé àwọn èèyàn gbẹ̀ṣẹ̀ lé lérí ó yẹ kí yàrí dájú wà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lé lérí so látara bẹ́ẹ̀ èyí tó yanjú jù ní pé ìlú dúfù ìlú tán pè ní ìlú dúfù ó ní ìlú tí wọ́n fi igi kan tí a ojú kan ojú méjì ni ìlú máa ń ní ojú kan aṣí ilẹ̀ ojú kan la fawọ́ bò èyí tí a ń pè ní bàndírì yẹn bó ṣe máa rí gẹ́lẹ́ tí lárúbá ń pè ní dúfù èdè bàndírì èdè Algeria ni làwọn ń pè é but Arabic language yẹ gẹ́gẹ́ ní àdúfù Ànábì ní ẹlú dúfù so nítorí pé Ànábì ní ká lu dúfù làwọn kan ní atọ́bùlù náà burú tọ́bùlù náà òun ní ìlú tí wọ́n máa dojú ẹ̀dílẹ̀ tí wọ́n máa lù mọ́lẹ̀ yẹn ẹ̀rí pé òun náà wọ́n ń ṣíjú kan lẹ̀ wọ́n pa ojú kan dé èyí tí wọ́n bá pa ojú méjèèjì dé ẹ ti mọ̀ tí wọ́n máa gbá níwájú tí wọ́n máa gbá lẹ́yìn ni ìyẹn ni wọ́n ní Ànábì ó wá nú àdìsí kan tí wọ́n lá Ànábì sallallahu alaihi wasallam ní kọ̀tọ́ àbí fèrè piano àtàwọn yẹn fi ń ran irinṣẹ́ àṣetánì lọ́wọ́ àmọ́ gbogbo àwọn àdìsí yẹn náà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò sí tí wọ́n rẹ́sẹ̀ méjèèjì dúró níbẹ̀ wallahu a'lam ẹjọ́ pọ̀ lérí ẹ̀ gan so tábà wá ṣèyàwó wọn fara mọ́ fún wa Ànábì ẹlùdúfù ẹ má ṣèyàwó bí ìgbà pẹ́ ń ṣọ̀fọ̀ àwọn ààyè pọ̀ bẹ́ẹ̀ tá Ànábì ti fara mọ́ ìlù lílù ìjọ ọdún wọn fara mọ́ fún wa ká lùlù
ìjọ tí ẹnìkan ó ṣe náfírù obìnrin kan ó jẹ́jẹ́ ń pé tánàbí bá darí bò ogun láyọ̀ àtàláfíà òun ó sì lu ìlù tó sì bẹ̀rẹ̀ sí ní lùlù Umaru fẹ́ jágbe mọ́ pé kíní ànábì náà fi ilẹ̀ mú ẹ̀jẹ̀ rẹ̀ ṣẹ kálẹ̀ jẹ́ burúkú lọ jẹ́ ni ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ kálẹ̀ṣẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ni ànábì ò ní yọ̀ǹda fún nítorí àyíṣì ni àyà Suratul Luqman ti sọ̀kalẹ̀ láti Mọ́kà Mọ̀dínà nígbà tá à ń sọ yìí so tí ń túmọ̀ sí páyà Suratul Luqman táwọn èèyàn máa fi ṣẹ̀rí pé ká máa ń pé ìlú haramu nínú Islam ẹ̀yìn àyà yẹn làwọn èèyàn tún lùlù lójú ayé ànábì tó faramọ́ yìí òun gangan ní ká lùlù ń bi ìyàwó so orin kórin ìjókíjó èèyàn ò fibì kan tọ́ o kódà ìyàwó tí wọ́n bá ti ń kọrin kórin àbí jójókíjó kò tọ́ fún wa káwà ń bẹ̀ nínú Islam bàbá invite wa tá a bá ti mọ̀ ké bí ó ti rí nù ká mọ̀ lọ tá a bá débẹ̀ tá a bá rí ké ìrò ké bí ó ṣe ríre aláàfẹ́ ẹlẹ́sìn la pè wọ́n àmọ́ pé nǹkan fẹ́ kúrò ń bẹ̀ ìwà ń bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń gbà tó yóò bá ti ṣe oníkóni ni wọ́n ń kọ ìtumọ̀ wọn ni tán wí bá ìjọ́rọ̀ tọ́ da tí ò sáwọn tán náà náà pa ń bẹ̀ tí ò sáwọn tán jójó kíjó ń bẹ̀ àbọ́kùnrin àtobìnrin ń dà papọ̀ ń bẹ̀ wọ́n fara kanra wọn tí ó sì sí pé ìlú tán lù náà ìlú wèrè ìlú tí ọ̀bá làákà ìmú ni tó bá ti jẹ́ pé ń tọ́ farabalẹ̀ tó sì nítumọ̀ kò sáburú ń bẹ̀ nínú Islam wàlá ìjọ́ dùnnú ni a fẹ́ káwọn èèyàn dunnú ń bẹ̀ ìyẹn jẹ́ ẹ̀kọ́ number 1 tí Imam Al-Ghazzali tọ́kọ́ wa lérí ọ̀rọ̀ ìgbésẹ̀ ìyàwó bó ti yẹ ká ṣe àtọ̀nà tí ó yẹ ká gbé ìgbà. ẹ̀kọ́ kejì nítorí àsìkò wa ẹja mẹ́nu lóhùn náà lẹ́nu àsìkò tó kù ta ní òun lẹ̀kọ́ wípé ìyàwó ti wá wọlé ọkọ náà ti dọkọ àti lè pè wọ́n ní ìyàwó àtọkọ husnul khulqi ma'ahun ìwọ ọkọ ìwọ ọmọlúàbí dọwọ́ rẹ̀ wahtimalul adha minhunna ká sì lámúmára ìntà mọ́ rí tẹ́mi mọ́ ń kọ̀ ìwà tí ò dáa tí ń bẹ lọ́wọ́ obìnrin àfikọ́ lámúmára sùúrù ni wọ́n fi ń sọ pé obìnrin Imam Al-Ghazzali ní orí pọ́lọ̀ sọ pé wa'ashiruhunna bil ma'ruf ẹ bá àwọn obìnrin yín lò pẹ̀lú ma'ruf kí ni ma'ruf ni dáadáa tí ò ní báyìí lọ́mọ dáadáa tá a fi kọ́ àṣà lọ́rùn pé gbogbo tí wọ́n náà ti mọ̀ nínú àṣà ọmọlúàbí pé ọ̀nà dáadáa tán fi bóbìnrin lónìí tẹ́ẹ̀bì gbogbo ńlá káyì tí wọ́n sọ pé lágbájá yìí nice in tí wọ́n ń pè ní kíyàn nice sí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run gangan fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ wọ́n lá Nabi sallallahu alaihi wasallam sì ní nínú tó sọ gbẹ̀yìn ọ̀rọ̀ Allahu Akbar nínú tó sọ gbẹ̀yìn àwọn àsọgbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin jẹ́ kan Imam Al-Ghazzali ní kana yatakallamu bihinna hatta talajlaja lisanuhu ń sọ àwọn ọ̀rọ̀ yìí níjọ́ tó fẹ́ sọ ń ti ń pọ̀ kàkà kú àmọ́ ìtọ́lá láàfíà jù ní kó ti sọ ṣáájú gbà náà àràfá ló ti sọ hajj òun lànàbì ṣe gbẹ̀yìn ó sì ṣe gbẹ̀yìn kò póṣù méjì tánàbì fi lọ bọ́lọ̀ ànábì wà lókè àràfá ìjọ tó lámì jù nínú ìjọ Islam ààyè mímọ́ ààyè ànábì wa ń bá gbogbo mùsùlùmí sọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin wá jọ̀rọ̀ tí ìrun wà ń bẹ àwẹ̀ wà ń bẹ ó sọ̀rọ̀ ọ̀run náà ń bẹ níjọ́ náà àwọn nǹkan tó ṣe kókó ní Islam tá a máa fi ṣáájú ànábì wa obìnrin ló fún priority níjọ́ náà pé obìnrin dọwọ́ yín o obìnrin dọwọ́ yín wọn náà ànábì wa tẹnumọ́ pé látùká ànábì ní Allah fin nisa ẹ bẹ̀rù Ọlọ́run lọ́wọ́ àwọn obìnrin tẹ́ fẹ́ fa innahunna awanin fi aidikum nítorí àwọn obìnrin tẹ́ fẹ́ yẹn ìrànlọ́wọ́ ni wọ́n jẹ́ lọ́wọ́ yín akhastumuhunna bi ahdillah ẹ lọ gbà wọ́n lọ́wọ́ àwọn òbí wọn pẹ̀lú àdéhùn Ọlọ́run níjọ́ tẹ́ lọ dáná ẹ̀ sọ pé mọ̀ lù ó ẹ̀ sì sọ pé mọ̀ yẹ̀yẹ́ rẹ̀ ó ṣe dénú ẹbí tí yín tẹ̀ ń yẹ̀yẹ́ ẹ mú láàrin àwọn ẹ̀gbọ́n tiẹ̀ àwọn àbúrò tiẹ̀ gbogbo yìí tí wọ́n nílé tí yín hàn táwọn ẹ̀gbọ́n rẹ̀ tán bọ́ pé ìyàwó rẹ̀ sọ́dọ̀ tán bọ́ lálẹ́ ẹ̀ àtàwọn àbúrò rẹ̀ tọ́ wá ń fìlì bígbà pé ó léèyàn òun náà ní ọlẹ́gbọ́n ọlábúrò ẹ yọ láàrin tiẹ̀ ni ẹ mú wá sínú ọ̀dọ̀ tí yín ṣé nítorí kẹ́lẹ́ mọ̀ fìyà jẹ kẹ́lẹ́ mọ̀ sọ̀rọ̀ sí kọ̀ wá sẹ́ni tó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ láàrin wọ́n náà ń sá fún kọ́ mọ́ dìfẹ́ǹdì ìyàwó rẹ̀ ká mọ́ lọ ti jẹ̀fọ́ ọ̀wá ń kí pẹ̀lẹ́ lẹ́yìn ọ̀ lè dìfẹ́ǹdì ẹ̀ lójú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ànábì ní ẹ bẹ̀rù Ọlọ́run lára àwọn obìnrin tẹ́ ń fẹ́ nítorí pé ẹ fi àmánà orúkọ Ọlọ́run lẹ fi gbà wọ́n lọ́dọ̀ àwọn òbí wọn wastahlaltum furujahunna bi kalimatillah orúkọ Ọlọ́run ọba lẹ dá níjọ́ tẹ́ fẹ́ sọ abẹ́ wọn dẹ̀tọ́ kò
kò sẹ́ni tí máa ń sọ nílé àwọn àna rẹ̀ pé ẹ fún mi lọ́mọ yín màá máa lù ú tó bá ṣẹ̀ mí yín máa ṣe sùúrù náà ni àtọkọ́dà àbúrú lọ́dọ̀ wa náìsì nílé wa ẹ wo gbogbo àwọn obìnrin tá a kó wá yìí àwọn àmọ́ tọ́jú gbogbo wọn ni ẹ mọ̀ túnra yín ṣe ni tẹ́ ẹ bá débẹ̀ kò gbọ́dọ̀ délé rẹ̀ tán kọ́ mọ́ fìyà jẹ o anabi sallallahu alayhi wa sallam sọ wọ́n nínú àwọn àsọgbẹ̀yìn ọ̀rọ̀ tá anabi bá dúdú mùsùlùmí lọ sọ kó tó lọ bọ́lọ̀ ọ̀rọ̀ àwọn obìnrin jẹ́ kan bẹ̀ torí nínú tọ́lọ́hun ó béèrè lọ́wọ́ yẹn jọ alkiyama lọ́wọ́ bó ló ṣe ṣe ìyàwó rẹ̀ sí inú béèrè tó jẹ́jọ́ rẹ̀ níwájú ọlọ́run láàrin wa àtọ́lọ́run kí ló ṣe fún ìyàwó rẹ̀ wà ń bẹ̀ kì í ṣe pé àjọ gbádùn ara wa láyé ni adẹ̀ ti túká nìyẹn tó bá díwájú ọlọ́run lálkiyama yóò béèrè ọ̀rọ̀ ìyàwó rẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò sì béèrè ọkọ lọ́wọ́ ọwọ́ ìyàwó náà kí kálukú ọpalẹ̀mọ́ ìdáhùn rẹ̀ wọn là nàbì sallallahu alayhi wa sallam tún sọ ń bomi pé man sabara ala su'i khulqi imra'atihi ìwà tí ń bẹ lọ́wọ́ ìyàwó rẹ̀ tí ọ̀dà yẹn tó bá lè ṣe sùúrù lé lérí a'tahu Allahu min al-ajri mithla ma a'ta Ayyuba ala bala'ihi ládàá tọ́lọ́run ó fún ọ irú ìtó fún ànábì Ayyubu lérí àdánwò tọ́lọ́run fi kan ànábì Ayyubu ni ẹ wo iye ọdún tá ànábì Ayyubu fi ṣàìsàn tó gbajúmọ̀ nínú ìtàn tá a bá ń ṣe wáàsí pé àdánwò tó kàn àwọn àwọ̀ ẹni tá a lè fi jọ kò tí tó tà ànábì Ayyubu alayhi salatu wassalam nínú ẹni tá a fi ń ṣe àkàwé àtàpèjúwe nínú àdánwò ni láàdá tọ́lọ́run wà fáfá ànábì Ayyubu wọ́n ní tiẹ̀ náà ní dínkù sí tó bá kàn ṣòro lára ìyàwó tó wá mú un mára of course kìí ṣe pé kó mú un mára débi tẹ́mi rí ó fi pin àbí tí ó gbẹ̀mí lọ́rùn rẹ̀ àmọ́ ń tá a lè mú mára pọ̀ tá a máa ń sọ fara yìí pé ó ti pin mí lẹ́mìí lè mú mára mọ́ tó sì mọ̀ pé ó lè mú mára sí tọ́ra àwọn tó ń fẹjọ́ rẹ̀ sùn yẹn náà ní tiwọn náà ń lé wọ́n ní ìtì hàn wọ́n lè mọ̀ táwọn náà ń dé mára wípé kílé àwọn ọmọ bàjẹ́ kẹ́bí àwọn ọmọ dàrú kára àtàmọ́ bá wọn dá sí ọ̀rọ̀ èwo ni kẹ́ ẹ fẹ́ obìnrin kẹ́ ẹ mọ yẹ̀yẹ́ rẹ̀ kẹ́ ẹ wá ní káwọn ọmọ kéékèèké lábúrò tiẹ̀ àtàwọn ọmọ tíntìntín tí òjò ọmọ ọdún mẹ́wàá lọ kàn mọ́ lakọ mọ́ lérí tí ọba ti pè wọ́n ń bọ̀dá níbo lẹ ti ráṣà ọmọ kéékèèké ń bọ̀dá ìbéèrè ni o níbo lẹ ti ráṣà yín obìnrin tẹ́ wà lérí iṣó yìí náà mọ́ ibìrà gbogbo kálukú náà dán wò nílé níjọ́ tí obìnrin kọ̀ọ̀kan bá fẹ́ ṣe bẹ́ẹ̀ nílé ọkọ tán bá ń rí kwáyà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ọmọ fìlì pé kìíní yẹ ọ̀dà níjọ́ tóun náà bá ti dì àgbàlagbà nílé ọkọ yóò béèrè ẹ̀ lọ́wọ́ àwọn kéékèèké tó bá ń dé lágbájá yóò ní mọ̀ pé ló kọ o ẹnìkan mọ̀ lò fún bọ̀dá ni kò mọ̀ pé léyìí èyí tó bá ṣe mistake tí ò mọ tóun ó pè é àbí ó tètè pé ní kíní yọ là á kọ́ mọ́ lérí yọ là á kọ́ mọ́ obìnrin yẹn léyìí tó sì jù lọ lọ́jọ́ orí so ẹ tẹ àrífín ẹ tẹ ọjọ́ orí mọ́lẹ̀ nítorí pé kò pọ̀ mọ́ inú rẹ̀ ọmọ kékeré tó nírú ẹ̀ lábúrò ńlẹ̀ tiwọn náà torí kò pé ń bọ̀dá ń bọ̀ láti rí ṣé bọ̀dá gan ń jáṣà Yorùbá tẹ́lẹ̀ lómi náà àṣà ni kì í ṣàṣà bọ̀dá èdè òyìnbó ni ṣebí bọ́dà náà ló di bọ̀dá àǹtí ẹ̀gbọ́n ìyá yẹn àbẹ́gbọ́n àwábúrò ìyá láńpẹ̀ láǹtì làwa sọ̀dà àǹtí ẹ̀ṣọ́ sísítà ni ẹni tó bá ju ni lọ lọ́jọ́ orí lóbìnrin àbótí ẹ̀ kéré sí ni lọ́jọ́ orí lóbìnrin sísítà ló yẹ ká pè lé èbó nǹkan correct ẹ wà ní kó mọ̀ pé láǹtì kó mọ̀ pé bọ̀dá nítorí kíni gbogbo àwọn kinní wọ̀nyí àfi mọ́bìnrin lẹ́rú ni kò tọ́ kò yẹ a sọ̀rọ̀ ọ̀làjú a sọ̀rọ̀ nǹkankan nínú àṣà yẹn náà tí ọba gbádùn bí ẹja yọ kúrò nítorí pé láṣẹ yìí ṣe fàrídọ̀ tọ́lọ́run bí wa tá a bá dénú sáré tí ọba ti bá ìlàkà ìmọ̀ yọ kúrò ń bẹ̀ kẹwàá ní pé tí ọba ti pè é ní kó ọba ti lo ẹ fún kọ́ làákọ́ mọ́ lérí yọ wà làákọ́ mẹ́ni tó jù lọ lọ́jọ́ orí yọ làákọ́ mọ́ lérí nítorí kò lo ẹ fún torí kíni tó fi wá di pé ẹ fẹ́ sọmọ ọ̀dọ̀ lẹ́fẹ́ ni àbíyàwó yọ wá dáná fẹ́gbọ́n yọ dáná fábúrò yọ dáná fún yekan yọ dáná fún bàbá yọ dáná fún ìyá tí ń tẹ́ ẹ fẹ́ lọ́mọ ọ̀dọ̀ ni àbíyàwó ẹjá mọ́ tún ṣe o kò sí tí ó lè parẹ́ lérí generation tó bá ní làákà inú generation tí mọ́lẹ̀ bá ti tàn sí wọn lọ́pọlọ ẹ pa tí ọba dánú àṣà rẹ̀ ẹ yé sobìnrin dẹrú mọ́ ìsìláàmù béèrè ìgbà fún lọ́dọ̀ obìnrin àmọ́ kò béèrè kóbìnrin ọdẹrú nílé ọkọ débi pé àwọn èèyàn tí èyí sọkọ náà tí wọ́n kàn jẹ́ bí ọ̀rẹ́ ọkọ òun náà kàn dé lógìgì ni ẹ bá ń dáná ìyá kìíní kọ́sẹ́ wà nílé bẹ́ẹ̀ kílẹ̀ nílé ẹ bá ń tẹ ẹ bá ń sè ojú oorun lọ́wọ́ àyọ̀ wà bẹ̀rẹ̀ sí ní wọ kíchìnì yóò mọ fìtínà èyí sọ obìnrin di ẹ̀rú mọ́ bó ti yẹ kó rí nù ìsìláàmù ọ̀làbọ̀ wá lọ́rùn ọlọ́run ọ̀làbọ̀ wá lọ́rùn ẹ túwìtì obìnrin pẹ̀lú àpọ́nlé àwọn àsọgbẹ̀yìn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ni àwọn ìyàwó ànábì gan fún rẹ̀ ànábì ní wà man sabarati ala su'i khulqi zawjiha obìnrin tó náà bá lè ṣe sùúrù lérí àìpé àtàìṣedédé ọkọ tó fẹ́ nínú wà ọkọ rẹ̀ sọmọlúàbí ọkọ rẹ̀ máa ń purọ́ ọkọ rẹ̀ náwọn wà kan lọ́wọ́ tí ọ̀dà ó ti fẹjọ́ rẹ̀ sùn fẹjọ́ ọ̀rọ̀ wa mú mára
on belon le lérí tó bá lè ṣe bẹ́ẹ̀ ìwọ obìnrin ataha Allahu azza wa jalla misla thawabi Asiyata imra'ati Fir'aun ládá tọ́lọ́run fún wọn náà ládá tí ò ní kéré sí ti Asiya ìyàwó Fir'aun náà ni ọkọ burúkú lòun náà fẹ́ kò ní lọ́kì ó sì jóbìnrin rere Ànábì Ayúbà tá sọ lẹ́ẹ̀kan yẹn ìyàwó tóun náà fẹ́ ọ̀dá torí ńgbà tá àìsàn yẹn dá láàmú ìyàwó rẹ̀ yìn inú ìyàwó rẹ̀ ó dàbọ̀dè fún un irú ládátà fún Ànábì Ayúbà tá sì fún Asiya òun lá fún ọkùnrin àbúbìnrin tó bá ṣe sùúrù lérí ìyàwó rẹ̀ àbọ́kọ rẹ̀ àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam náà hàn lè mọ̀ bó ṣe já Ànábì Ọlọ́run ọba tó kò kàn lead by word lásán ó lead by example Ọlọ́run fi mọ̀ọ́mọ̀ ṣe ìgbésí ayé Ànábì ó ṣe ní dictionary tẹ́ mọ̀ rí everything níbẹ̀ tẹ́ fi lè rí tẹ́ kọ́ṣe ẹni tẹ́ fẹ́ kọ́ṣe ó gbọ́dọ̀ lè fún yín ní picture irú tí ń ṣe ọ́ ládánwò gbọ́dọ̀ rí wẹ̀ lára òun náà kò sí tà Ànábì lówó lọ́wọ́ àsìkò ó dá àsìkò kan kò lówó Ànábì sallallahu alaihi wasallam jẹ gbèsè rí kí wọ́n tó fẹ́ jẹ gbèsè lè kẹ́kọ̀ọ́ gbèsè jíjẹ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ yàwó bímọ ṣàbíamọ gbogbo tí ṣèyàn àti tí yẹn ń ṣe láyé lànàbì ṣe ló ṣe Ànábì kí wọ́n lè kẹ́kọ̀ọ́ kémi náà lè kọ́ ẹ̀kọ́ ká lè rí tiwa mú lára ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn ìyàwó tá Ànábì fẹ́ sallallahu alaihi wasallam wọn a máa dọ́rọ̀ padà sí lẹ́nu nígbà míì tí ó sọ̀rọ̀ tí wọ́n fèsì ṣe máa kí àwọn ọmọ èmi ló ń fèsì fún wọn fèsì lérí ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún sallallahu alaihi wasallam kódà rí inú àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n yàn Ànábì lódì nke ẹ̀wò wọ́n tún wá ṣe mítìnì ní bá a sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ dá tó bá ti wá sọ́dọ̀ tí ẹ mọ́ bá a sọ̀rọ̀ tó bá dọ́dọ̀ tèmi náà mínú tilẹ̀kùn ní dáló tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ìwà obìnrin ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ fún Ànábì tó jù ọ lọ ìwọ sì wá ya wèrè kó mọ̀ pé èmi wọ́ta ni ọ̀tọ̀ Ànábì Ọlọ́run ni wọ́n sì ní ìwà yìí níbi à ń fèsì ọ̀rọ̀ yìí ìyàwó Umaru bá dán wò níjọ́ tí ìyàwó Umaru dán wò fún Umaru tí ń sọ̀rọ̀ tí ń tóun náà ń fèsì bí tí ń wí kan ni bí Umaru ṣe ń wí kan ni ìyàwó rẹ̀ ń wí méjì ìgbà wo ló bẹ̀rẹ̀ aṣakáṣa ayé náà àwọn ìyàwó Ànábì gan fèsì fún wọn ní ìyàwó rẹ̀ sọ bẹ́ẹ̀ pé àwọn ìyàwó Ànábì gan fèsì ta ni wọ́n kì í ní fèsì fún ọ ni Umaru bá dẹ̀ pẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà lọ sáré lọ ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam torọ́ ọmọ rẹ̀ wà nú ìyàwó Ànábì tán sọ lóní Hafusa ọgbọ́ ṣé wọn náà wà náà tí ń fèsì fún Ànábì wọ́n mọ̀ fara wé Aisha yìí ó lọ kìlọ̀ fọmọ rẹ̀ nílé ọkọ pé mo gbọ́ pé wọ́n lẹ́ ń fèsì fún Ànábì ṣẹ̀dẹ̀ ń pa àwọn obìnrin máa ń kọ́ ìwà bí bluetooth ni wọ́n máa fi gba ìwà àti infrared lọ́wọ́ ara wọn sẹ́yìn tí ń ṣe successfully lọ́dọ̀ tí ń bẹ̀yẹn òun náà mọ̀ yọ́lọ̀ dán owó ńlé rẹ̀ lókùn ìgbà tí ó bá ti yíwọ́ ìwà yẹn lòun náà mọ̀ wù lọ. wọ́n láwọn obìnrin ará Mẹ́kà ṣẹ́wọ̀n kí Aisha dodo àwọn Hafusa dodo Mẹ́kà wọn ti ń bọ̀ wá wọ́n tẹ̀lé Ànábì ṣe hijira láti Mẹ́kà wá Mẹ́dínà ni culture Mẹ́kà ni pé ọkùnrin ló ní sí nílé wọn bí ọkọ dakọ́ sọ̀rọ̀ kí ìyàwó fèsì lé lérí wọ́n ṣe ń ṣe Mẹ́kà nìyẹn ìgbà wọn dé Mẹ́dínà wọ́n rí ń pa àwọn ará Mẹ́dínà àwọn ọkùnrin bẹ̀ soft àwọn obìnrin wọn ní ń pàṣẹ inú ilé tọkùnrin ibẹ̀ bá wí ẹyọ kan obìnrin ó wí méjì tọkùnrin bá lóun fẹ́ wí méjì obìnrin máa bá dọ́gba lórí mẹ́fà ìyẹn ni wọ́n bá Mẹ́dínà àwọn obìnrin yẹn dé Mẹ́dínà báyìí pé so ẹ̀yin fèsì fáwọn ọkọ tí àwọn eré sì fọ́ Mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ́ culture àwọn ará Mẹ́dínà ìwà yẹn bẹ̀rẹ̀ sí ní máa wọnú ilé gbogbo àwọn muhajiri náà tán wá láti Mẹ́kà nípa nígbà wo ni wọ́n bẹ̀rẹ̀ rúwà báyìí ẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀ wọ́n ti kọ́ ní Mẹ́dínà àwọn obìnrin Mẹ́dínà ti já wọn sí pé àfẹ́sì ní òní dákẹ́ báyẹn ọ̀wọ́ náà wí tí ẹni ẹni gbogbo wọn wá notice differences lára àwọn ìyàwó wọn gbà náà wọn lá Nábì sallallahu alaihi wasallam nínú tó tún ṣẹlẹ̀ sí látọ̀dọ̀ ìyàwó kẹ́nìkan wá kí Ànábì kánú àwọn ìyàwó rẹ̀ ń ta Ànábì sallallahu alaihi wasallam ń ta láyà púpẹ́ káàdìsì ní ọ̀lá àlàáfíà tó nǹkan wọn ní ń ta láyà lóbìnrin yẹn yarí Ànábì Ọlọ́run kankan Ànábì náà wọ́n máa ń ṣe jù báwọn lọ dáhà fa innahunna yaf'alna akthara min dhalik fílẹ̀ wọ́n máa ń ṣe jù báwọn lọ. ó sì wáá dijọ́ kan Ànábì sallallahu alaihi wasallam wọn àti Aisha gbọ́ra wọn yìí wọn gbọ́ra wọn yìí rárá Ànábì tí wàá bí pété ní kọ́ wá bá yanjú ọ̀rọ̀ yìí ìjà wa yìí ó ṣàyẹ̀kọ́ parí ó dà ta ló tẹ́ Ọlọ́run kọ́ wá bá a parí ẹ̀ àyà Aisha tí wàá chúùsì ẹni tí ó wà parí ẹ̀ ta ni ó chúùsì bàbá tó bí i lọ́mọ tó ti mọ̀ ń kẹ́ bàbá mi ọ̀dọ̀ mi náà ni ó roko sí ní ká Abubakar ó wá yanjú ẹ̀ Ànábì ní ṣe Abubakar tẹ́ Ọlọ́run
bàbá rẹ̀ ọ̀dà no problem. Ànábì wa ránṣẹ́ pé Abubakar pé tí ń ṣẹlẹ̀ ní wá bá wa yanjú ẹ̀ bá wa dá sí. Wọ́n ní ó di kan rojọ́ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ sọ̀rọ̀ ní Aisha bá ní tọ̀ kí èsì ń tọ́ba sọ mọ́kúrọ́ o òótọ́ ni kọ́ sọ o bínú ṣe bí Abubakar ní irú àárín láti bó síbo ọ̀rọ̀ táwọn àtẹ́jọ́kùnrin wọn tó bẹ̀ kan sọ bẹ́ẹ̀ sànàbì. Ìyá Aisha wá ń pé mọ́kúrọ́ o Abubakar ò rí mú mara bàbá Aisha gẹ́gẹ́ ó dé ìgbà tí fọmọ rẹ̀ ni pé kí ló mẹ́nu pé irú àárín fẹ́ràn dáadáa o kọ́ mọ́kúrọ́ ẹni tọ́lọ́run trust tó fi ṣẹ́rán tọ́lọ́run mọ̀ pé kò ní kúrọ́ lójú ó fi ṣẹ́rán ìwọ ni ọmọ kúrọ́ ta ni wọ́ ta ni kí ló fi rẹ̀ pè wọ́n ní ẹ̀jẹ̀ dẹ̀ ẹnu Aisha dẹ̀ bẹ́jẹ̀ immediately tí Abubakar gbàdé ọ̀rọ̀ gbà. Ìyá Aisha wa bẹ̀rẹ̀ sí ní sunkún kọ̀ wá rẹ̀ ní sáàdì Ànábì náà ló tún lọ sáàdì ọkọ rẹ̀ tí ń bájà náà ló tún lọ sáàdì. Ànábì náà wá bínú pé Abubakar á ní ọwá yanjú ọ̀rọ̀ ní ta ní ọwá ṣe kọ́ yìí náà wo ní tó tún bẹ̀rẹ̀ sí tí ó ń lu ìyàwó mi mọ́ mi lára ń bí. Ànábì bínú sí Abubakar ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ṣòro dá sí. Wọ́n bá ní ọwá dá sọ̀rọ̀ tó bá ní ìlàkàì wọ́n padà fọ̀rọ̀ rẹ̀ wọ́n fi dọ̀wẹ́kẹ́ lérí bẹ́ẹ̀dì gbẹ̀yìn ní pé aṣọ ti ṣẹ́ ti tẹ́lẹ̀ ní orí bí tí ń ṣe tí ń ranjú nígbà tí ń parí ìjà. So ní ó gbà kó o ṣe làákàyè torí bó ṣe léwu kó máa àwọn méjèèjì ti nífẹ̀ẹ́ ara wọn rí wọ́n jí wọ́n tàn ọ́ sórí ìtàn gbára wọn jà tán pariwo léra wọn lérí hùn yọ padà lópin torí bó ṣe ṣẹ́jú kan wọ́n ti fi nífẹ̀ẹ́ òdodo síra wọn rí. Wọ́n á invite Abubakar wá kó wá parí ìjà lòun bá tún bínú nígbà tó rí àrífín tí ìyàwó Aisha ṣe sáà Ànábì sí pé ó gbọ́dọ̀ kúrò o láti bó sí wọ́kọ̀ ẹni tọ́lọ̀ ń trọ́ọ̀sì wọ́n ń pé kọ́mọ́ bó ṣe gbégbájú fún Aisha nù tẹ́nu bẹ́jẹ̀ Aisha ń sunkún ló bá tún sá di Ànábì sallallahu alaihi wasallam. Ànábì náà kẹ́ ń tá ní ọwá ṣe kọ́ yìí àní ọ̀yẹ́jú ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ ní ìwó ní kọ́ mọ́ lu ọmọ mọ́mílà sallallahu alaihi wasallam. Imam Al-Ghazzali sọ gbogbo àwọn ọ̀tàn yìí láti lè fi hàn wá pé ìṣòro tó rò pé ó ní lára ìyàwó rẹ̀ yẹn àwọn Ànábì Ọlọ́run náà ní wọ́n mánéjì inú ilé wọn ni òní ìkọlẹ̀ ní ìkọlẹ̀ tó bá kọlẹ̀ tó bá tún mí wọlé obìnrin mélòó ló fẹ́ mọ̀ kàṣẹ́ra rẹ̀ lọ́rùn àfi kó ní sùúrù àfi kí ó ń sùúrù ló lè ṣọkọ obìnrin. Wọ́n ní nínú tó tún ṣẹlẹ̀ ní pé Ànábì sallallahu alaihi wasallam ó ń sọ fún Aisha ńjọ́ kan pé mo mọ̀ tó bá ń bínú mo sì mọ̀ tó bá ń yọnu mo mọ̀ níbi àwọn láńgbèjì tó máa lò sí mi ó níbi tí báwo ni sórí gbogbo ọjọ́ tí ọba ti ń bínú tó bá fẹ́ sọ̀rọ̀ instead kó sọ pé mo fọlọ́run ọba Muhammadu búra nítorí mo sọ ní pé mo fọba Ibrahim búra mo fọba Ibrahim búra ó yé mi ńlẹ̀ kó dákọ̀ èmi síbẹ̀ wà ń lọ dákọ̀ Ibrahim àmọ́ tó bá yọnu ńjọ́ tínú rẹ bá dùn mo fọba Muhammadu búra ó ní fẹ́ dákọ̀ mi ńjọ́ tó bá ń bínú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kan náà ìyá Aisha níbẹ̀ ni tòótọ́ tí inú mi ọba ti dùn sí ọ ìní fẹ́ dákọ̀ rẹ̀. Ànábì nù sallallahu alaihi wasallam wọ́n lá Ànábì ní kánà Rasulullah sallallahu alaihi wasallam arhaman nas bin nisa'i wa subyan. Wọ́n ní Ànábì ní ẹni tó láàánú àwọn obìnrin jù tó sì láàánú àwọn ọmọdé jù. Ọ̀dọ̀ Ànábì jù rẹ̀ lẹ̀ pátápátá nínú ilé débi pé ń tún máa ń bá wọn ṣiṣẹ́ ilé. Ìyàwó Aisha lọ sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé tá Ànábì bá ti kúrò lọ́dọ̀ wa mọ́ṣáláṣí níta kí ni máa ń ṣe nínú ilé. Wọ́n ní kana yakunu fi mihnati ahlihi ìmọ̀ bá wa ṣiṣẹ́ inú ilé ni kí làwọn iṣẹ́ inú ilé àwọn èyí tó lè ṣe òun náà ni tẹ́mi náà lè ṣe àáfọ̀bọ ká gbálẹ̀ ká fọṣọ Ànábì rán bàtà rẹ̀ fún rẹ̀ àwọn iṣẹ́ inú ilé òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam tẹ́dá kan ò ní tó mọ́ nínú àwọn ẹ̀dá kò sí kí ó tó ké kò sóyè tó lè jẹ tó fi lè gbajúmọ̀ tó Ànábì kò sókìkí tó lè ní tó fi lè tó Ànábì sallallahu alaihi wasallam ó rẹ̀ ńlẹ̀ fáwọn obìnrin nínú ilé náà nínú ilé rẹ̀ fi tò Ànábì àtúmọ̀ pé wọ́n jòkó mọ́ pìtàn fún wọn ó pìtàn fún Aisha ìtàn Umu Zara àti Abu Zara bóyá wa náà ó padà lè pìtàn yẹn kó tó di parí kíní prógámù tá à ń ṣe yìí àwa àárín kan tá a lè tì bọ̀ ìtàn náà dùn àwọn obìnrin kan ni wọ́n péjọ ni wọ́n á ń sọ experience wọn nípa ilé ọkọ tí wọ́n ti lọ èyí tó wá dùn jù ń bẹ̀ ni Umu Zara experience tiẹ̀ nílé ọkọ Ànábì wá pé ìjòkó ìyẹn pé Aisha jòkó wá pìtàn yẹn fún Aisha so àlàkà relationship tó dáa àsìkò tó dáa kó máa wà láàrin ọkọ láya àsìkò tẹ́jọ máa fi gist tẹ́ máa fi jíròrò tẹ́ máa fi sọ ọ̀rọ̀ lóríṣiríṣi gbogbo gbọ́dọ̀ máa busy lédi serious time kò wáyé pé lẹ́yìn tó kúrò níbi iṣẹ́ ó tún busy náà ní tó bá wà nínú ilé gbogbo ẹ̀ ló fi ń lejú gbogbo ẹ̀ ló fi ń serious
kò yẹ kó rí bẹ́ẹ̀, ànábì náà ò rí bẹ́ẹ̀. Yorùbá tá a sì ń sọ ya ànábì lójú ogun yín bọ̀, òun live life tó serious gan, ọ̀tá lọ́tún ọ̀tá lósì, ó tún wá aráyé à ń bóbìnrin dọ̀wẹ́kẹ́ nínú ilé. O lè serious tó ànábì, o lè serious jùlọ. Ẹ jẹ́ á dúró báyìí nítorí àsìkò wa ó ti kọjá, níbẹ̀ láti mọ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ṣá fún wa lẹ́mìí, kó fún wa lálàáfíà. Ẹnu wọn tá a wí Ọlọ́run jẹ́ ó wúlò fún wa láyé, kó wúlò fún wa lálkìyámà. Ilé wa Ọlọ́run má jẹ́ ó dàrú, ọ̀dẹ̀dẹ̀ wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àwọn ọmọ tó fún wa bá wa tọ́ wọn, gbogbo ẹni tí ń wojú Ọlọ́run tí ń béèrè ọmọ àlùbáríkà Ọlọ́run ṣá fún wọn lọ́mọ ìdùnnú, lọ́kùnrin lóbìnrin, àwọn ọmọ tí ó gbẹ̀yìn tó ẹ̀yìn ṣe. Èyí tá a fi ṣe ládùúà yìí kó kárí àwọn òbí wa náà bẹ́ẹ̀. Tá a bá dénú sàárè ìjábá àánú Ọlọ́run pàdé, tó bá dijọ́ ìṣirò ìjábá foríjìn pàdé. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.